ẹgbẹ̀rún àwọn ọmọ irúṣẹ́ wọn Ádámà ṣáni kí wọ́n jẹ́ mọ̀ṣẹ́ fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. Ádámà Ádámà àlìlórí Ádámà Ádámà àlìlórí. Ohun tó wà lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí bọ́wọ́ ẹ̀ ó pé tọ́kì ṣàlùfẹ́ bí ọmọ bí Ádámà lọ́wọ́ mi bí ọmọ tó máa gbogbo sí lámú mi ga ní. Ádámà Ádámà àlìlórí Ádámà Ádámà àlìlórí. Ẹ̀gbọ́n náà ṣàlẹ̀ ríro Ádámà nílẹ̀ Yorùbá ẹni bá sọ wí pọ̀ wá kọ̀wé fáráyé wọ́n sì kà wá tírà ẹ̀ tó dẹ̀ ti ṣe tó lọ bá dúláwọ̀ àtìlẹ̀ funfun bẹ́yà lòun rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Ádámà Ádámà àlìlórí Ádámà Ádámà àlìlórí. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù sọ̀rọ̀ kẹ́ oníye ọdún tó ń lò nílẹ̀ kẹ́wù. Oníye ọdún tó ń lò nílẹ̀ kẹ́wù tó sì jẹ́ pọ̀ tún níwọ̀n tó lè rí kẹ́ ṣebí ṣe wò Ádámà lọ́lọ́run rán wá lẹ́ni tó fi mímọ́ fọ̀làjú bọ̀ kẹ́wù. Ádámà Ádámà àlìlórí Ádámà Ádámà àlìlórí. Ẹni bá sọ pé yín ọdún ní ohun tó rí ó lè jẹ́ kó tó tọ́ wò ló ti mú jọgbọ́ bẹ́yà bá sọ pé Ádámà ò rí nǹkan ṣe ẹ jọ̀wọ́ ẹ má bàjá ẹ má bá wí rárá àjẹpọ̀ tí yá wèrè àpò ti sá lórí. Ádámà Ádámà àlìlórí Ádámà Ádámà àlìlórí. Ọ̀tún lè jẹ́ bọ́rọ̀ mi ẹ̀ tó dẹ̀hún jọ níṣẹ́ ló ti lọ nílùú nísàlẹ̀ omi ọmọ tó fẹ́ nú ẹ̀ka pẹ̀lú lórí tó lóun ò fẹ́ rú ẹ̀ nínú ìran wọn ó lè jọ pọ́ dáadáa mọ́ lórí níṣẹ́. Ádámà Ádámà àlìlórí Ádámà Ádámà àlìlórí. Ọmọ tó sọ pé ká bàbá òun kéré àlọ́ba màmá rẹ̀ sùn tó fi lóyún ẹ̀sìn bá mi bálí sùnà pẹ́ta ló fi jọ bí ó sì ti Ádámà sọ́lé kéwù báwo ló ṣe fẹ́ rọ́nà nílẹ̀ Sáúdí. Ádámà Ádámà àlìlórí Ádámà Ádámà àlìlórí. Ọmọ kéwù Ádámà ọpẹ́ ní kádà fọba tó fà bíbó là ìṣàánú wa bó bá jà kó tí lè ta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbé ohun tó dáta kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ọ́ bá gbàjọba. Ádámà Ádámà àlìlórí Ádámà Ádámà àlìlórí. Ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́
máa gbẹ̀yìn èèyàn rẹ̀ ṣẹ́fẹ́lẹ́ wòrán nàbì tọmọ ẹ̀ tún jíṣẹ́ ìwẹ̀dà ní ká pẹ́ kàkà ṣe lára kò bá já sí pọ̀ rọrùn ká pẹ́ gan mi ọ̀pọ̀ ló máa bóbi ṣọ̀tá ìlara. Ọlọ́run dákun máa pa Mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbà wọ́n láàyè lórí òdodo kò mọ sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí Ádámà Ádámà àlè Ìlọrin. Ṣèkò Àbíbọ́lá ìlàrọ̀lẹ́ bọ́tà fẹ́ bọ́tà bá kọ̀ kò jẹun kankan ẹni ọláwọ́ mi bá yà ṣàlàsíwájú tó rẹ̀ gan ó pé kò yìn má tó gidi gan. Ádámà Ádámà àlè Ìlọrin Ádámà Ádámà àlè Ìlọrin. Ádámà Ádámà àlè Ìlọrin Ádámà Ádámà àlè Ìlọrin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونتوب إليه من شرور أنفسنا ومن سيئات أعمالنا فإنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له والصلاة والسلام على رسولنا المصطفى محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك لدولهم أسنترى إكاجة فواشواج النبي محمد صلى الله تعالى عليه وسلم ọba tí ó ṣẹ́ wa kù tọ́lọ̀ ní ká wà láyé tí ò fi wálẹ̀ fáwọn ọ̀tá torí pé èrò tí ń bẹ lọ́kàn ọ̀tá náà ní ká sùn ká má jí ọlọ́run tó wá ní ká máa sùn tá ń jí èrò ọ̀tá náà ní ká má lálàáfíà ká sì má ráyé gbádùn bọ́lọ́n bá wa ń bá wa ṣagbára tí ò jẹ́ kí èrò ọ̀tá kó ṣẹ lórí wa eléyìí náà tó ntí èèyàn lè máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó sì máa yìn kó máa fògo fún un torí pọ̀ bá alágbára ni. àwa tọrọ ìkẹ́gẹ́ rẹ̀ fún aṣíwájú wa ẹni ọlọ́run abá ṣàlẹ́ṣàjú gbogbo ẹ̀ṣẹ̀ èèyàn lọ ọlọ́run gbé dìde kó máa jẹ́ àánú fún gbogbo ènìyàn. tàlà ń porí ẹ̀ kìí ṣe èèyàn méjì ànábì wa Muhammad ni sallallahu alayhi wa sallam ìkẹ́gẹ́ yìí kó máa bá àwọn ará ilé ànábì àti àwọn tí wọ́n jọ́ ọmọ lẹ́yìn ànábì lánàá àti lónìí àwọn tí wọ́n wá dé lẹ́yìn wọ́n bá nábì lò dáadáa lójú ayé rẹ̀ ńgbà nábì tún lọ tán wọ́n tún bá lò dáadáa Olúwa Ọlọ́run dákun bá wa pa wọ́n pọ̀ kẹ́ kó bá wa ṣíjú àánú wò wọ́n kó sì bá wa ràn wọ́n lọ́wọ́
àwa náà tá a wá ṣẹ́kù olú ọlọ́run dákun má pa wá tì má sì dá wa dára wa má fi wá lẹ̀ fáwọn ọ̀tá wa mú má sì fi ẹ̀yẹ wa sí wọn lẹ́nu torí pé ní ibi ni wọ́n ọlọ́run dákun má ṣe wá lẹ́nu ibi. àwa tara bí a tọrọ àdúrà fún Maulana Sheikh Adam Sheikh al-Islam Sheikh al-Alam Sheikh al-Afriki al-Nigeria al-Yorubawi al-Ilori tagammada Allahu bi rahmatihi ya rabbal alamin. مولانا شيخنا كمال الدين الأدبي أولم بواكوا مولانا الشيخ يوسف الأبواجي أولم بواكوا خاصة لدى يلي مولانا الشيخ مصطفى سقلول الزنوسي رحمة الله تعالى عليه àtàwọn tí wọ́n jẹ́ àwọn àfáà mẹ́ta nílùú Ẹ̀pẹ́ tó já sí pé nínú ìgbésí ayé tán afẹ́mọ́ ríru wọn nínú mọ̀ nílùú ni tí wọ́n sì jẹ́ iṣẹ́ ọwọ́ مولانا شيخ آدم فضيلة الشيخ محسن عيدو وفضيلة الشيخ عبد اللطيف ياموني والشيخ جرجيس أقادو رحمة الله تعالى عليهم أجمعين. نعم àwọn tí wọ́n wá ń bẹ lórí àga tí Ọlọ́run bá yàn wọ́n síbẹ̀ tẹ́nìkan ò sì lè yọ wọ́n. mudirul markaz habibul malayin habibur rahman habibul malaik habibin nasi ajma'in illa man kana aduwan lah. ọ̀rẹ́ gbogbo èèyàn ni àfàwọn tí wọ́n bá dédé mú bàbá náà lọ́ta láì lẹ́ṣẹ̀ kan tí bàbá náà ṣẹ̀. bàbá náà ò sì lẹ́ṣẹ̀ kan tí wọ́n ṣẹ̀ lóòótọ́ kọjá pé bàbá yìí ń sọ òtítọ́ kọjá pé bàbá yìí ń sọ òdodo torí pé ayé yìí náà láti wá rí i pé bí yẹn bá ń sọ òótọ́ tí ń bá ń sọ òdodo àṣé yóò tún lọ́ta Ọlọ́run ló gbé kalẹ̀ bẹ́ẹ̀. Olúwa Ọlọ́run dákun járí bàbá náà pẹ́ má jẹ́ kí bàbá náà rí ìdààmú láéláé àlékún àlàáfíà Ọlọ́run bá wa ṣíjú àánú rẹ̀ wò wọ́n. torí mo rí fídíò kan lọ́sàn yìí ẹni tí wọ́n ń kì àṣírí a máa tú pé lágbájá yìí ṣe ni Ọlọ́run. wọ́n ń sọ fẹ́nìkan wípé irú ẹ̀yin tẹ́ ẹjọ́ ń súnnà báyìí ẹ̀yin ló yẹ kẹ́ wà nípò ẹ̀gbọ́n yín. arákùnrin yẹn náà wá rẹ́rìn inú rẹ̀ dùn àṣerú ẹni bẹ́ẹ̀ ń fẹ́ kẹ́gbọ́n òun ó kú inna lillahi wa inna ilayhi rajiun. àwọn ẹni Ọlọ́run ó máa ṣe istighfaru ni wọ́n sì máa sunkún torí pé ọ̀rọ̀ ní ṣe dédé ọ̀rọ̀ àwọn káfíìrì Mẹ́kà tí wọ́n ní báwo ni ìbá ti dáa tó kó jásí pé nìkan tó tóbi inú àwọn ará Mẹ́kà àti Mẹ̀dínà lọ́lọ́run ọba ó ṣe lánàá Muhammad kọ́ mọ́ jẹ́ Muhammad. Al-Qur'ani wa ń sọ fún wa pé ahum yaqsimuna rahmata rabbika ṣáwọn ni wọ́n máa pín ipò Ọlọ́run ni àbáwọn ni wọ́n máa pín àánú rẹ̀ ṣáwọn ni wọ́n pín kí ó jásí pé lágbájá ni ó wà nípò. nahnu qasamna baynahum àwọn Ọlọ́run la pín àwa la pín pẹ́ni tí ń bẹ̀ yẹn náà ni ó wà ń bẹ̀ òun náà ni ó sì máa wà ń bẹ̀ Ọlọ́run ò ní pa kò sì tí ì ní kú yóò sì gùn lẹ́mìí yóò lálàáfíà kódà tó bá yẹ pé ibi tẹ́ ẹ jókòó sínú ni yóò ṣe 70 pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run yóò ṣe 80 pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run yóò ṣe 90 pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run yóò tún ṣe 100 pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run torí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún Maulana Sheikh Kamaluddin Al-Hadabi kọ́lọ̀n bá wa ṣe bẹ́ẹ̀ fáwọn náà kọ́lọ̀n wọlá wàhálà tí bàbá wọn gbé ayé ṣe lórí pé kíyà má jẹ ìsìláàmù ńlẹ̀ Yorùbá kó sì má jẹ àwọn ọmọ kọ́mọ kọ́lọ̀n bá wa jó rí bẹ́ẹ̀ béèyàn bá wá ní kò ní rí bẹ́ẹ̀ yóò ṣánkú béèyàn bá ní kò ní rí bẹ́ẹ̀ kò ní lálàáfíà béèyàn bá ní kò ní rí bẹ́ẹ̀ kò ní gbádùn béèyàn bá ní kò ní rí bẹ́ẹ̀ nǹkan ó máa ṣe àwọn àlìjànnú ó máa lù màláíkà ó máa lù àwọn èèyàn ó máa lù àwọn ẹ̀mí ó máa lù bila hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. Naam káwá bọ́ sínú àwọn nǹkan tí a fẹ́ jíròrò lórí tá bá wo àkọlé ọ̀rọ̀ wa yìí a rí i pé n tí ń bẹ ń bẹ náà ni wípé ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ni kéèyàn ṣàárẹ̀. àwọn tọrọ yóò wá máa kó sínú nínú àwọn àkọlé ọ̀rọ̀ yìí a máa sọ nípa ibtila'ul anbiyahi wa amradihim àwọn àdánwò tó kojú àwọn ànábì Ọlọ́run àtàwọn àárẹ̀ tọ́lọ́run fi ṣe wọ́n. bákan náà àwọn ẹlẹ́ẹ̀kejì ni pé a sọ̀rọ̀ lórí at-ta'liq ala amri al-israhi wal-mi'raj lórí ọ̀rọ̀ yìí pé tí ń lọ lórí mi'raju al-israhu wal-mi'raj tọ́ra wọn kan béèrè wípé man al-kadhib bayna al-mubarak wa mudir al-markaz wọ́n ní talẹ́ ní jẹ́ ń parọ́ láàrin maulana láàrin al-mubarak wa sheikhna habibillah mudir al-markaz
so ẹlẹ́ẹ̀kẹta tí ọ̀rọ̀ wà kún náà ni pé ad-du'ahu al-khas àdúrà aládàáyanrí fún Maulana Mudirul Markaz kọ́lọ́n dákun kó jẹ́ wọ́n túbọ̀ gùn lẹ́mí á ṣe àdúrà náà ládàáyanrí bíyàn bá wá sàmì àárẹ̀ ò ní ṣe títí láéláé bíyàn bá ní bá a ti ń wí yẹn náà kò tẹ́hun lọ́rùn àárẹ̀ ni ó máa ṣe kò sì ní àlàáfíà nígbà kankan bí akila ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah. naam bákan náà màá tún wá mú ọ̀rọ̀ kan jáde nínú Sahih Bukhari lónìí tẹ́ fi mọ̀ pé àwọn tí wọ́n ń pe àpè súnà mára wọn lónìí pé ń súnà làwọn wọn à nígbàgbọ́ nínú alukur'an wọn à nígbàgbọ́ nínú alukur'an màá fi hàn lálẹ́ yìí so èyí tí ń gbóni tó tọmọdé darúgbó tí ò ní sinmi tí ò lálàáfíà mọ́ torí pé ìpè tí ń jà lára rẹ̀ òun ò ní ìdí ẹni táwa máa fún lésì èsì wo la fẹ́ fún ọ̀rọ̀ Imam Shafi'i ni rahimahullahu ta'ala oni idha nataqa as-safihu fala tujibuhu fa khayrun min ijabatihi as-sukut oni nígbà tí òmùgọ̀ èèyàn bá ń sọ̀rọ̀ la tujibuhu ìwọ má fún lésì khayrun min ijabatihi as-sukut èyí tó lóore jù nínú ìdáhùn rẹ̀ náà ni pé kẹ́ ẹ dákẹ́ fún kó lè mà pé wèrè lòun so masha Allahu ta'ala náà làwọn ọ̀jọ̀gbọ́n tó wá sọ yìí pé silence is the best answer for a fool kọlọ̀ kó dàgùn kó ṣíjú àánú wa náà ká wá lọ sínú àkọlé ọ̀rọ̀ wa a rí wípé a ní ìjẹ́ téèyàn bá ṣàárẹ̀ ìjẹ́ṣẹ̀ ni a wà mẹ́rin pé ibtila'ul anbiyahi wa salihin àwọn àdánwò tó bá àwọn ànábì ọlọ́run àtàwọn èèyàn rẹ̀ sunnatullahi ala al-ardi àṣà ọlọ́run ní lórí lẹ́lẹ̀ ìṣesí ọlọ́run abani lórí ilẹ̀ ẹlẹ́ àwọn kan sọ yí pé bẹ́ẹ̀ bá jọ ń tọ̀rí kọ̀ tó bá jẹ́ Tìjàníyà tàbó jẹ́ Kọ̀dìríyà tó bá kú wọn ó sì ń sin kèfèrí ni ẹ dákun ó ń súnà ṣe é ṣe ń tọ̀rí kọ̀ lòun náà ṣòbí tọ̀rí kọ̀ kan ni wọ́n náà ń tọ̀ kí là ń pè ní súnà àsúnà bi ma'na at-tariqa al-masluka ọ̀nà téèyàn mẹ́rin tọ̀rí kọ̀ náà ni súnà náà àwọn tọ̀hún yẹn yá ìtumọ̀ súnà lò ni wọ́n fi ń pè wọ́n ní ahlu at-tariqa ila Allah àwọn tí wọ́n mẹ́rin lójú ọ̀nà tí yẹn máa gbà dọ́dọ̀ Ọlọ́run wọ́n gé e ní. àwa ní ibtilahul anbiyahi wa salihin sunnatullahi ala al-ardi kéèyàn kálọ̀ ń dáyàn wò kó dáwọn ànábì rẹ̀ wò kó dáwọn èèyàn rẹ̀ wò súnà Ọlọ́run ni Ọlọ́run ló ní súnà ànábì kan ló ní ìṣesí ọlọ́ni ìlànà ọlọ́ni ala al-ardi lórí ilẹ̀ ẹlẹ̀ àti lórí ọmọ ènìyàn àwa ka ahammu sitta fawaid li ibtilahi llahi li ibadihi a ka àwọn àǹfààní mẹ́fà tí ń bẹ níbi kọ́lọ̀ ń dányàn wò tẹ́nìyẹn bá jẹ́rú Ọlọ́run náà tá a bá lọ sínú al-Qur'an ká tó lọ síbẹ̀ a rí pé ibtilahul anbiya'i wa salihina sunnatullahi subhanahu àdánwò Ọlọ́run lórí àwọn ẹni rẹ̀ àtàwọn ànábì rẹ̀ a rí pé ìlànà kẹ́ni nínú àwọn ìlànà Ọlọ́run lórí ilẹ̀ ẹlẹ̀ torí bẹ́ẹ̀ ló fi jásí pé ní fakam min nabiyyin wa salihin mélòó la fẹ́ kà nínú àwọn ànábì Ọlọ́run àtàwọn èèyàn rẹ̀ ibtala'ullahu bil marad tọ́lọ̀ ń fa àárẹ̀ dán wọn wò ṣé bọ́lọ̀ ń bá wá fa àárẹ̀ dán wọn wò yẹn ó túmọ̀ sí pé wọ́n èjé èèyàn rẹ̀ ni àbó túmọ̀ sí pé wọ́n baṣẹ́ wọn jẹ́ ni àbó túmọ̀ sí pé nítorí pé wọ́n ń parọ́ fáyé torí ara àwọn dìdì nìkan tí wọ́n ní bàbá àwọn tó ṣàárẹ̀ kí bàbá àwọn má gbádùn bàbá àwọn kó mọ́ lálàáfíà yíyún bàbá tiwọn gbogbo ẹni tó bá ti ṣàmì sírú rẹ̀ bàbá rẹ̀ ó ṣàárẹ̀ kò ní lálàáfíà bẹ́ẹ̀ bá ṣàmì sírú ẹ̀ pé ẹnìkan ń sọ pé Mudirul Markaz ò ní lálàáfíà bàbá rẹ̀ ó ṣàárẹ̀ ìran yóò ṣàárẹ̀ kò ní lálàáfíà yóò wọlá pé bàbá yẹn ò láníyàn yìí pé kó bàjẹ́ fẹ́yìn kò sì láníyàn yìí pé kó bàjẹ́ fáwọn tí wọ́n bí yín bàbá yẹn ń tún ayé ṣe ni kó má lè bàjẹ́ àwọn ọ̀hún jásí pé fakam min nabiyyin wa salihin mélòó la fẹ́ kànú ẹni tó já nẹ́bí Ọlọ́run àtàwọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀
ibùtàlá Allahu bil maradi tọ́lọ̀ ń fa àárẹ̀ dán wọn wò walaysa faqat fi nafsihi tó sì jásí pé kìí ṣe nínú ara nìkan lọ́lọ́wọ́n bá ti dán wọn wò pé kìí ṣe pé òun nìkan ló dán wọn wò wa innama minhum arínú àwọn ànábì ọlọ́wọ́n bá nìna man ibtala Allahu fi abna'ihi tọ́lọ̀ ń tún fi ọmọ dán wò wa qassa alayna al-Qur'anul karim al-adida min qisasil anbiya al-Qur'ani sì pa àwọn ìtàn tó níye fún wa allati tudihu anna al-ibtilaha la ya'ti faqat li takfiri damb ipi kádán yẹn wo ni kì í ṣe pé n tó wà fún nìkan ni ká fi pa àṣìṣe ènìyàn rẹ́ kama ya'taqidul ba'du gẹ́gẹ́ báwọn kan ti ń rò wọ́n lè rò pé bẹ́ẹ̀ yẹn bá ṣàárẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wọ́n fẹ́ parẹ́ wa innama ya'ti aidan lirrifa'a àárẹ̀ a máa ṣe nítorí pọ́lọ́n fẹ́ gbé níga ọlọ́run a máa ṣe kíni o a máa fàárẹ̀ ṣe ọmọnìyàn nítorí pọ́lọ́n fẹ́ ṣe àgbéga rẹ̀ bal Qur'ani ti sọ fún wa yìí pé inna ma'al usri yusra fa inna ma'al usri yusra bọ́lọ́n bá fẹ́ dẹ̀ ẹ̀dá lára ìnira ni ó kọ́kọ́ gbé síwájú rẹ̀ tó bá wà ní lára tán yóò dẹ̀ lára lirrifa'a ọlọ́run a bá máa fi àárẹ̀ ṣe ènìyàn láti fún ẹni yẹn ní àgbéga lọ́dọ̀ ààrẹ bákan náà wa ziyadati daraja ọlọ́run máa fi àárẹ̀ a máa fi lékún ipò ènìyàn lọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run á fẹ́ gbé èèyàn ga yóò wá máa rẹ̀ wá yóò fa àárẹ̀ ṣe ló fi já sí pé àwọn ọ̀jọ̀gbọ́n sọ yìí pé thamaniyatun lil marihi la budda an yara وليس لكل مريه غير ثمانية سرور وحسن واجتماع وفرقة وعسر ويسر ثم سقم وعافية ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n jóyè wáyé pé thamaniyatun nǹkan mẹ́jọ kan ń bẹ lílímẹ́rìhì tí ó ṣẹlẹ̀ sí ọmọ ènìyàn lábúdá àyàrá tí ò ní í ṣe kó má ṣẹlẹ̀ sí walaysa likulli murihin ghayra thamaniya kò sí ní laysa likulli murihin kò sí ẹnìkan pé ẹnìkan ni ó ṣẹlẹ̀ sí tí ẹnìkan wà nínú ọmọ ènìyàn tí mẹ́jẹ̀ẹ̀jọ yìí tí ó wà fò kò sí sururun ọlọ́run á máa dùn ènìyàn nù tó bá gbé dùnú wá òṣùnú a máa fi ìbànújẹ́ tẹ̀lé wájítì máa ń wá fọ̀rọ̀ ká tún ọlọ́run a máa kó nǹkan jọ fún ènìyàn nígbà míì nǹkan yẹn a tún máa túká wá òṣùrún ọlọ́run a máa nìyàn lára wáyù òṣùrún a máa dẹni lára tún mẹ́sùkù mú wá fìyà ọlọ́run a máa fi àárẹ̀ ṣe ni a sì máa fúnni lálàáfíà ló fi hàn yí pé ẹni tá àárẹ̀ rẹ̀ ò tí ì di àárẹ̀ rẹ̀ ń bọ̀ ẹni ìbànújẹ́ rẹ̀ ò tí ì dé ìbànújẹ́ rẹ̀ ń bọ̀ ẹni tí ìnira rẹ̀ dé ìnira rẹ̀ ń bọ̀ ẹni tí ìtúkà nǹkan tí ò tí ì ṣọ́ọ̀tì ń bọ̀ wá ṣọ́ọ̀tì l'Al-Qur'ani fi ń sọ fún wa tá a bá lọ ka Suratul Baqara Quran 2 verse 155 ọlọ́ni wa lanabluwannakum bishay'in minal khawfi wal ju'i ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين Al-Qur'ani túláàsì ní fáwọn ọlọ́run nabluwannakum àníṣàláì má dán yín wò bishay'in pẹ̀lú kẹ́kẹ́ díẹ̀ bishay'in pẹ̀lú wọ̀nba minal khawfi ká dẹ́rùbà yín bó ti dẹ́rùbà Nábì Musa ṣáà sọ pé torí bó já nẹ́bí ọlọ́run kò yé ṣe ẹni ọlọ́run lẹ́rú fi bá tọ́lọ́run fi sọ pé Musa la takhaf má bẹ̀rù innaka antal a'la ìwọ ló borí la takhaf sanu'iduha sirata al-ula má jáyà á dá a padà fún ọ bó ti wà tẹ́lẹ̀ àwọn ànẹ́bí ọlọ́run ní ẹ̀rù á máa bà wọ́n torí pé nínú ṣáánù wọn ni wal-ju'in ọlọ́run á bá máa fi ebi dẹ́ni wò àdánwò ní lọ́dọ̀ ọlọ́run wa nakisi minal amwali a máa fi àìdín owó
kéèyàn ló kó tásìkò kan kówó yẹn dín a máa fi dán níwò àdínkù dúkìá wálé àǹfùsì a tún máa fi ara wa dánra wa wò a máa fi ẹ̀mí a máa fi dán wa wò wọ́n sàmàràtì a máa fi nǹkan kéré oko nǹkan rọ̀lú a máa fi dán ni wò àmọ́lọ̀ ń wá ní ẹni a bá wá dán wò tó bá gba sùúrù rẹ̀ wà bá ṣírí sábìrín iná ẹ bá mi fún ní àwọn tí wọ́n ṣe sùúrù yẹn ní ìròyìn pé àwọn ti ṣoríire. Al-Qur'an sọ fún wa pé and certainly we shall test you with something of fear, hunger, loss of wealth, lives and fruits, but give glad tidings to asabirin, the patient ones. Al-Qur'an ló ṣe kíni ló sọ bẹ́ẹ̀ fún wa. Tá a bá lọ ka súrátù yìí ṣe súratul Ankabuti náà kọ́ ni níbi Ọlọ́run ti ń sọ fún wa yìí pé àṣìbà nẹ́ẹ̀sù ayé ẹlẹ́ẹ̀kejì tí n bá ní ṣe mistake mbẹ́ ó ní àṣìbà nẹ́ẹ̀sù ìjáwọn ènìyàn mẹ́lẹ́rò wípé àwọn tí wọ́n pera wọn lẹ́ni Ọlọ́run ẹ̀yìn yutiraku káfí wọ́n lẹ̀ ayakulu amanna kama ṣe fà yìí pé anígbàgbọ́ nu Ọlọ́run wa hum la yufutanuna káwá máa dán wọn wò ká má fi nǹkan kan dán wọn wò laqad fatana alladhina min qablihim àwọn Ọlọ́run èyí tó dájú ni pé a ti dán àwọn tó ṣáájú wọn wò fala ya'lamanna Allahu alladhina sadaqu torí pé Ọlọ́run bá fẹ́ ká yóò mọ̀ àwọn tí wọ́n jó lódodo nínú àwọn ẹni rere wala ya'lamanna al-kadhibin ó sì ń fẹ́ káwọn èèyàn mọ̀ kúrọ́ tí ń pera ẹ̀ léèyàn Ọlọ́run ẹni tọ́lọ́run ò fún nípò tínú rẹ̀ ń bàjẹ́ tínú rẹ̀ ò dùn táwọn èèyàn tún sọ pé wọ́n ló yẹ kó wà ń bẹ̀ tí ò tọrọ dáríjì ṣe mọ̀ pé Ọlọ́run fipò yẹn náà dán òbẹ́ kò ní jẹ́ tiẹ̀ ni kò sí mọ́ Ọlọ́run kò gba sùúrù lórí ẹ̀ gbogbo ayé ló mọ̀ pé ń dùn wàláàlì ẹni bá ju ni lọ́nà sì ní ń bọ́ sípò kò sí bẹ́ẹ̀ sì rí àwọn míì tún bẹ́ wájú rẹ̀ kí wá ń wàhálà bí ìhun ti jẹ́nu ni Ọlọ́run kò ṣe dáadáa fún wa náà aya yẹn sọ pé fatanna alladhina min qablihim adùn àwọn tí ṣáájú wò nínú àwọn ànábì Ọlọ́run torí pé a fẹ́ káyé ó mọ àwọn tí wọ́n ṣe gbé ní sádàkú tí wọ́n gbà fọ́lọ́run lótìtọ́ tí èyí sọ̀rọ̀ orí ahọ́n fala ya'lamanna al-kadhibina a sì fẹ́ mọ àwọn tí ń parọ́ tọ́lọ̀ ń bá ń dán àwọn ànábì Ọlọ́run ọba wò tó fa àárẹ̀ dán àwọn kan wò ṣé ó wá túmọ̀ sí pé àárẹ̀ yẹn o ni ò jẹ́ kán jẹ́ èèyàn rẹ̀ àbí wọ́n ṣiṣẹ́ Ọlọ́run jẹ́ báwọn kan tí wọ́n ponú tí ò ní làákàyè tí wọ́n ti ń rò pé torí pé wá rẹ bàbá wa Mudirul Markaz ó túmọ̀ sí pé wọ́n ń bayé jẹ́ ni wọ́n ń da yẹ́rù ni wọ́n sì ń pèpè súnà a sì tún rá àwọn kan náà tínú wọn ń dùn àwọn àgbàlagbà lẹ́ni tí ò tí kú o mọ́rú kú tí ó pa wọn. ibtala Rabbul Izza jalla shanuhu al-adida minal anbiyahi Ọlọ́run bá dán àwọn tí wọ́n níye nínú àwọn ànábì Ọlọ́run ó dán wọn wò min baynihim lára wọn Ibrahimu ẹni tá a pè ní Abul Iman bàbá àgbàgbọ́ tọ́lọ́run fẹ́ràn rẹ̀ débi pé wattakhadha Allahu Ibrahima khalila Ọlọ́run ti mú ànábì Ibrahim pé ayọ̀ mi rèé kọ́lọ́run tó lè pèèyàn láàyò wa ma'a dhalika ibtalahu Ọlọ́run dán wò bẹ́ẹ̀ náà ni wà Nuh Ọlọ́run dán ànábì wa Nuhu wò wa Ayyub ó dá ànábì Àyùbá wò ibtalahu bil marad àárẹ̀ ni wọ́n fi dán òun wò ló fi já sí pé ní wala yaf'alu Allahu amran illa al-hikma Ọlọ́run kì í ṣe nǹkan kan àfi kó já sí pé ó fẹ́ mú ọgbọ́n kan jáde lára nǹkan tó ṣe yẹn ó fẹ́ mú ìmọ̀ kan jáde ńbẹ̀ ìmọ̀ tó fẹ́ mú jáde náà ni pé ó fẹ́ ká mọ̀ àwọn tí ò ní làákàyè tí wọ́n ẹ̀mẹ́ lọ́hùn tí wọ́n ń pe súnà mára wọn ńgbé èèyàn ń sọ pé lánàá gbogbo yín lẹ́jọ́ ń bẹ lọ́hùn kí Mùdírù ó kú pé ó wá rí báyìí ní ìsìn ẹ̀ wá ń fara pamọ́ ẹ fẹ́ káyé mọ̀ wípé kẹ́ máa róhun sí èèyàn bú kọ́ máa rẹ́yìn sí èèyàn rẹ̀ àṣẹ tí ń bẹ lọ́hùn kí bàbá yòókù tẹ́lẹ̀ síràn mo wá fẹ́ kó yé gbogbo wa pátá àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ wọn pé wọ́n ń pera wọn lóní súnà yìí àṣàsí ń bẹ lọ́dọ̀ wọn tó ní agbára tí wọ́n sì ń sàṣàwọn èèyàn gbogbo wa tí wọ́n ń rí iná ni wọ́n ń fẹ́ kí nǹkan ó ṣe wallahi al-azim gbogbo wa ni wọ́n fẹ́ kí nǹkan ṣe
nǹkan ò sì ní í ṣe wá tó bá yẹ pé Ọlọ́run ló dá sánmà àti ilẹ̀ gbogbo ẹni bá sì rò pé kí nǹkan ṣe wá kó ṣe Mudirul Markaz nǹkan ó máa ṣe ọmọ rẹ̀ yóò máa ṣe ìyá rẹ̀ yóò máa ṣe bàbá rẹ̀ yóò máa ṣe ìran rẹ̀ yóò máa ṣe ọmọ rẹ̀ torí pé n tó béèrè la fún ọ. La yaf'alu Allahu amran illa al-hikma Ọlọ́run kì í ṣe nǹkan àfi kó jásí pé ó ní tí ó yọ ń bẹ̀. Wa min hadhihi al-hikma fil ibtilahi ma yali lára ń tọ́lọ̀ máa fẹ́ yọ jáde ń bẹ̀ náà làwọn nǹkan tá a fẹ́ kà yìí. Yabtali Allahu anbiya'ahu li istihqaqi kamalillah lahum Ọlọ́run ọba máa dán àwọn ànábì Ọlọ́run wò láti sọ wọ́n di pípé. Ọlọ́run a máa ṣe kíni a máa dán àwọn ànábì rẹ̀ wò láti ṣe kíni o láti jẹ́ kán dé àyè tó pé. Ló fi jásí pé ní al-anbiya'u al-a'lamu àwọn ànábì Ọlọ́run yìí àwọn náà sì làsíá àwọn gangan làpẹrẹ àwọn làpèjúwe. Ìdí nù ni ló fi jásí pé ní qad yabtalihimullahu liyata'assa bihim man ba'dahum Ọlọ́run wá ń dán wọn wò kí wọ́n lè máa jẹ́ àwòkọ́ṣe fáwọn tó bá dé lẹ́yìn wọn pé ń gbọ́ ó ṣẹlẹ̀ sànàbí báyìí ló ti rí lára ẹ̀ báyìí ló ti ṣe fayakunu lahum qudwatan káwọn ànábì yẹn ká máa ṣe kíni o ká máa jẹ́ al-qudwa àwòkọ́ṣe fi sabr níbi bí wọ́n ti ṣe sùúrù wa ta'ammulu shada'id àti bí wọ́n ti gbé ìnira ni tí wọ́n gbé mọ́ra. Látara wípé litakhaffa mawazinul kuffar wa yamtali'u sa'uhum kó máa jásí pé wọ́n jẹ́ kó hàn wọ́n fi pamọ́ mawazinul kuffar yìí táwọn kèfèrí yẹn hàn yóò máa jásí pé wọ́n máa kún fún wàhálà inú wọn máa bàjẹ́ ṣùgbọ́n nígbà tí nǹkan ṣànábì kan tó gbìn nǹkan sì ń ṣe wọ́n wá rí i pé kò kébò sí kò pariwo kò sí lóhùn ò ní í ṣe tọ́lọ́hún mọ́ sọ pé ìbànújẹ́ ni ó máa jẹ́ fọ́ta Ọlọ́run. Gbogbo àwọn tí wọ́n ń dunnú pé ó rẹ Mudirul Markaz ni ọ̀tá Ọlọ́run ni wọ́n torí báwọn kan ti dunnú táàrẹ̀ bá dé sáwọn ànábì Ọlọ́run ta ni ò ní ṣàárẹ̀ ta sì ni ò ní kú. Wa yam'akuhumullahu bi adawatihim lil anbiya ìyí ń lọ́lọ́run àwa máa fi paná ọ̀tá tí wọ́n máa kó sáwọn ànábì Ọlọ́run ni. Wa yasta'ikuna ma a'adda Allahu lahum min al-adhabi Ọlọ́run wà á tara rẹ̀ yóò wá fìyà jẹ wọ́n yóò jẹ wọ́n níyà lórí ẹ̀. Nínú hikima tá a fẹ́ lò lára àárẹ̀ tọ́lọ̀ máa fi ṣèyàn náà ni as-sabru wa raf'u darajat sùúrù tẹ́nìyẹn fẹ́ ṣe lórí ní tó ṣe nì a fẹ́ lò láti fi gbé e ga nípò lọ́dọ̀ Ọlọ́run. Eléyìí náà ni adu asbabi ibtila'il anbiya ìkan nínú ìdí tọ́lọ́run fi máa dán àwọn ànábì Ọlọ́run ọba wò. Ọlọ́run dá àwọn ànábì Ọlọ́run tí ń jẹ́ ànábì Muhammad torí yín bá kú tẹ́ ẹ̀ ṣe làákàyè tẹ́ ẹ̀ mọ̀ nípa súnà tẹ́ ń pè mọ́ra yín kámẹ́ ṣe wá sọ ń pa Al-Qur'ani ń bá ànábì ṣàárẹ̀ ń bá àárẹ̀ ló pa ṣe ká wá sọ pé ńgbà tá ànábì ti wá ṣàárẹ̀ òun ó ṣiṣẹ́ Ọlọ́run ọba jẹ́ àbódẹ̀sìn rú ni. Yabtali Allahu an-nabiyya bil marad Ọlọ́run fi àárẹ̀ dán ànábì wò lápẹ̀rẹ̀ ibtilahu sayyidina Ayub ẹ wo bọ́lọ̀ ń ti ròyìn àárẹ̀ ànábì wa Ayuba ká ànábì Ọlọ́run máa bọ́hùn pé wa Ayuba idh nada rabbahu anni massani yadurru wa anta arhamu rahimina fastajabna lahu fakashafna ma bihi min durrin wa atainahu wa ahlahu mithlahum ma'ahum rahmatan min indina wa dhikra lil abidin. Ẹ wọ́lọ́n ọlọ́ni wa Ayuba ṣe nílà káyé ní orí yín ò pé ẹ ríran ni ẹ rántí ọ̀rọ̀ ànábì Ayuba nínú Al-Qur'ani idh nada rabbahu ńgbà tó ké pe Ọlọ́run tó pariwo tabani nada ó pe Ọlọ́run
pé a ní máa sá ní àdúrún pé ọlọ́run ọba ìnira yìí pọ̀ kò lọ́lọ́run fi ìnira kàn mí ó ní àní máa sá ní àdúrú ìnira mú mi gan àmọ́ bí ìnira ní tiwọn á pọ̀ tó wa anta arhamur rahimina àmọ́ wọ́n lọ́ba tó láàánú ju gbogbo aláàánú lọ ọlọ́run ní látara àárẹ̀ nì ó bẹ̀ wá yẹn àárẹ̀ yẹn ṣàṣe ó ṣàlóye ọjọ́ ó sì lóye ọdún ó lóye ìgbà tẹ́nìkan ò lè sọ pé yẹ ọdún báyìí ẹnìkan ò lè sọ pé yẹ oṣù báyìí ẹnìkan ò lè sọ pé yẹ ìgbà báyìí ọlọ́run ní ó ṣàdúrà nì fákàṣàfù náà mẹ́bìhín a sì káàárẹ̀ tí ń bẹ lára rẹ̀ kú ìnira ni mi ń dùn rí ayọ́kù lára ẹ̀ afúniwòsàn ó ṣe wá di pé àwọn ànábì ọlọ́run ṣàárẹ̀ ṣé wọ́n parọ́ mọ́ yé ni àbí wọ́n parọ́ mọ́ lọ́hùn àbọ̀dẹ̀sì rú ọlọ́run ni wa ataynahu wa ahlahu mithlahum rahmatan min indina ataynahu àwa fún ní gbogbo ohun tó sọnù mọ́ lọ́wọ́ gbòó ṣàárẹ̀ ilé lọ ọmọ lọ gbogbo nǹkan lọ ọlọ́run ní mithlahum rahmatan min indina àwa ṣe ní ìlọ́po rahmatan min indina kéèyàn lè mọ̀ pé àárẹ̀ a máa fa àgbéga àpò lọ́dọ̀ ọlọ́run fẹ́ni tó bá jẹ́ múmìnì rahmatan min indina torí pé ńgbà tá a yúbà aṣáárẹ̀ ni a fẹ́ gbépo rẹ̀ ga ni lórí pé ataynahu ahlahu a dá àwọn ará ilé ẹ̀ padà fún ìyẹn fi hàn pé àwọn ọmọ rẹ̀ kú lásìkò tí ń ṣàárẹ̀ lọ́wọ́ ọlọ́ni ataynahu ahlahu a fún un ní tó sọ ọmọ nù mọ́ lọ́wọ́ a dá ìyàwó rẹ̀ padà fún a dá ọmọ rẹ̀ padà fún wa mithlahum ma'ahum bí wọ́n ti wá ń dá padà nì là ń fi àárọ̀ sí wọn àjẹyọ kan mọ́ rahmatan min indina kó lè máa jẹ́ àánú látọ̀dọ̀ àwọn ọlọ́run darajatan min indina kó máa jẹ́ àgbéga látọ̀dọ̀ àwọn ọlọ́run wa dhikra lil abidina kíyẹn náà lè jẹ́ ìrántí àti ìtanijí fáwọn tí wọ́n bá jólùsí lọ́hùn ẹ̀yin tẹ́ ń pariwo ní ẹ̀ ṣe abidina ni lastum minal abidin li'annakum lam ta'rifu rabbakum ẹ̀ mọ̀ nípa ọlọ́run ẹ̀ sì mọ̀ nípa ẹ̀sìn kọjá ariwo àti ká bú àwọn èèyàn nam ìyún lọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ànábì Ayub ọlọ́run ọba tún máa ṣe bẹ́ẹ̀ láti júwe àwọn ànábì ọlọ́run bí wọ́n ti rí níbi ìsìn lọ́hùn dáadáa ọlọ́run a máa dán wọn wò a máa fàárẹ̀ ṣe wọn ìyẹn ni pé litazharu minal anbiyahi jawaniba jamalil ubudiyya bí wọ́n ti ń sin lọ́hùn tó ọlọ́run fẹ́ fi hàn ayé fi du'a'i bóyá ọlọ́run ni wọ́n ó pè wà tọ́lábì wal munajati bóyá ọlọ́run ni wọ́n ó wà àlàáfíà lọ́dọ̀ rẹ̀ bóyá ọlọ́run ni wọ́n ó sọ̀rọ̀ fún kẹ́lẹ́kẹ́lẹ́ kadu'a'i Yunusa gẹ́gẹ́ bá nàbí Yunusa ti pè ọlọ́run nígbà tí pírọ́blẹ́mù dé bá fi batinil hut nígbà tí wọ́n jù sínú ẹja tọ́lọ́run dán wò tó wá ní wada'a Zakariya tó bá sì wo ọ̀rọ̀ ànábì Yunusu mo fẹ́ fa nǹkan kan yọ nínú Al-Qur'ani bí ọ̀rọ̀ ànábì Yusuf èyí ò rí i pé Yunusu nì lẹ́yìn tẹ́já gbé mi lọ́lọ́run sọ́dà ànábì ó gbọ́ ọ̀tọ̀ ni ká fi iṣẹ́ ká fi ṣàyàn lẹ́ṣà tó bá bí ọlọ́run ti sọ̀rọ̀ rẹ̀ nínú súrà kan tó fẹ́ gbẹ̀yìn báyìí súrà yẹn náà ni mo fẹ́ yẹ̀ wò ó rí i pé ọlọ́run padà wá ṣá lẹ́ṣà ni ó sọ́dà nẹ́bì ọlọ́run wá promote ẹ̀ lẹ́yìn tí ẹja yẹn wá gbé mi mo fẹ́ wo bóyá nu súrátù Núnù ló wà nígbẹ̀yìn súra nì náà ìyẹn kọ́ ókè ó wà ń bẹ̀ tó o bá lọ ka Súratul Qalam torí gbogbo ọ̀rọ̀ wa ní má dà yín làákàyè rú èyí tí mo tún wí nísìn ó rí wípé ọlọ́run ò tí ì ṣe lánàbì ọlọ́run ju ọ̀rọ̀ sí i lọ́kàn ni kó jíṣẹ́ látara ìdáyà lẹ́yìn tádánwò ẹja gbé mi ló tó dà nẹ́bì wá wà Al-Qur'ani Suratul Qalam chapter kílẹ̀ yìí ni chapter 68 tó o bá lọ ka
láti verse 48 dé parí súra ni ọlọ́run bá nẹ́bí sọ̀rọ̀ pé fasibiri li hukmi rabbika ṣe sùúrù lórí ẹjọ́ tọ́lọ́run bá dá fún ọ. bá a ti ń sọ fún bàbá Mudirul Markaz pé ẹ gba sùúrù lórí ìdájọ́ ọlọ́run. wala takun kasa ibili huti sọ ibili huti ni wọ́n pè má lọ dà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹja ìyẹn ni pé ẹni ẹja gbé mi wàhùwà makizumun nígbà tí inú rẹ̀ bàjẹ́ tó wà nínú gbè tó wà nínú dè tó wà nínú wàhálà alukurani wa ni lawla anta darakahu ni'matun min rabbihi tí ìbá ṣe wípé ìdẹ̀ra ọlọ́run ọba lépa bá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ni lanubidha bil arai ibẹ̀ ni ò bá jẹ́ra mọ́ wàhùwà madhimumun yóò sì dálábùkù ẹ̀dá títí ayérayé ẹ wá máa gbọ́ ọlọ́run ní àmọ́ lẹ́yìn gbogbo ohun tó ṣẹlẹ̀ nì fajitaba urabu lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá ṣàlẹ́ ṣá ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe nú àwọn èèyàn rẹ̀ kì í ṣe èèyàn rẹ̀ tẹ́lẹ̀ wal Qur'an kì í ṣe yunifásitì là ń sọ ọlọ́run ló ní àgbọ́yé rẹ̀ fúnra ẹ wo Qur'ani summa jitaba urabuhu lẹ́yìn tẹ́já wá pọ̀ kalẹ̀ yẹn ìjìtàbá urabuhu lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá ṣàlẹ́ṣà ẹ̀ṣà wo ló ṣà ó sọ́dà nẹ́bì fàjà'alahu mina salihina ọlọ́run wá ní kóhun náà wá wà nú àwọn èèyàn rẹ̀ adánwò látara àdánwò yẹn tẹ́já gbé mi àwọn ọlọ́run lókè làwa promote rẹ̀ ọlọ́run wá ń sọ fún ànẹ́bì níparí rẹ̀ wípé wa in yakadu ladhina kafaru kódà táwọn tí wọ́n jẹ́ káfìrí tí wọ́n bá débi wípé liyuslikunaka bi absarihim kama lẹ́wọ́ ànẹ́bì lójú ìbànújẹ́ lamma sami'u dhikra ńgbà tí wọ́n bá gbọ́ tó ń rán wọn létí ń pa ọlọ́run wa yaqulu innahu lamajnun tí wọ́n máa sọ pé wéré la nábì bí wọ́n ti ń ṣe fún Mudirul Markaz lọ́wọ́ yìí ọlọ́ni wa ma huwa illa dhikrun lil alamin kó gbogbo ń ta fi rán tó ń ṣe tí wọ́n ń pè ní wèrè ni kìí ṣe nǹkan kan kọjá pé nítorí wípé òun ka Kùránì fáyé Kùránì ni Mudirul Markaz ń kà ló dá wàhálà lẹ̀ Kùránì làwọn náà ń kà ló dá wàhálà lẹ̀ ẹ̀yin aláìmọ̀ kan àárẹ̀ yìí ṣe problem ìṣesí àwọn ànábì ọlọ́ni naam Yunus bẹlọ́n bẹ́ẹ̀ náà ni wàdùáwù Zakariya bẹ́ẹ̀ náà Zakariya bẹlọ́n fi tárìjì dhurriya níbi pé ó ń retí kóhun bímọ ṣó yẹ ká ànábì ọlọ́run dààmú lórí ọmọ bíbí ni pé kọ́lọ́run lè fún un lọ́mọ ẹ̀rí birragimi min kibar sinni nígbà tọ́jú orí ti dàgbà tọ́lọ ní tó wá ń sọ yí pé isnada rabbahu Zakariya nidaan khafiya nínú suratu Maryam náà kọ́ ni ó yà pé suratu Maryam náà ló wà níbi tó sọ pé káfù àwòyá ẹ̀yìn sọ́ọ̀dẹ̀ dhikiru rahmati rabbika abidahu Zakariya ọlọ́run abá ní rán wọn létí nípa ẹrú rẹ̀ tí ń jẹ́ Zakariya idina dáa rabbahu nidaan khafiya nígbà tó ń pe ọlọ́run abá rẹ̀ ní pípè kẹ́lẹ́kẹ́lẹ́ ń pè ní kẹ́lẹ́kẹ́lẹ́ nidaan khafiya ó ń pè ní wújẹ́wújẹ́ ó dà pé nu suratu Maryam náà ló wà ìwọ orí suratu Maryam ìwé èrì ọlọ́run kó bá mi ṣàánú rẹ̀ suratu Maryam náà ni alhamdulillah mo pé bẹ́ẹ̀ náà ló wà ìbẹ̀rẹ̀ suratu Maryam ló wà ọlọ́run ṣàánú mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o. nada Zakariya pé ọlọ́run ọba rẹ̀ nidaan khafiya ní pípè kẹ́lẹ́kẹ́lẹ́ qala rabbi ń sọ pé ìrẹ̀ ọlọ́run ọba mi ẹnjìníà gan mìírí fún tóbi gbogbo ó ká òun fún rẹ̀ lára inni wa ana al-adhimu minni wípé wàhánà ádìmù mi ní egungun ó ti dọ̀lẹ́ lára mi kí ló pè ní wàhánà ádìmù mi ní nǹkan abẹ́ yìí ò ṣiṣẹ́ mọ́ ọlọ́run máa ń yá ẹnà yóò fi sọ̀rọ̀
tá a wá báyé jẹ́ lónìí tá a já lójú ìní wàhánil ádìmù mi ní iṣan ara yìí ò ṣiṣẹ́ mọ́ ìyẹn fi hàn pé ihun tí wọ́n máa fi súnmọ́bìnrin gan ti lẹ̀ wáṣítà alára sùn ṣẹ́yìn bá bẹ́ẹ̀ náà ni ewu ti jáde lórí àmàlámà àkúnbídùn àyíká arábìnrin ṣàkíyà àmọ́ níbi kí n pè ọ́ ni mi ò ṣe iyèméjì sí mi ò ṣe iyèméjì sí níbi pé mò ń pè ọ́ ni mi ò jó sú mi kí n wá ní ma pè ọ́ yóò sú mi bó ti rí yẹn náà kò ní sú mi wàyí ní kífútù lè má wà líyà mi wàrà yìí àmọ́ tí ń bà mí lẹ́rù ni pé àlìmọ̀ wà líyà mi wàrà yìí ẹni tí ó jogún mi bí Sheikh Adama ti sunkún rẹ̀ fún Ọlọ́run tó yan Maulana Mudirul Markaz tóní tí ò yan ẹlòmíì tí ń jẹ́ ń bànújẹ́ fún yín bàbá yẹn bẹ́ lọ́hùn sí ni ó gbọ́ tí wọ́n sọ pé Adama bẹ́lúwa Allah Adama bẹ́lúwa Olúwa dá wọn lóhùn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fẹ́ Ọlọ́run dákun dá mi lóhùn gẹ́gẹ́ bí mo ṣe ń fẹ́ dákun dá mi lóhùn gẹ́gẹ́ bí mo ṣe ń fẹ́ ṣé wàá Adama bẹ́ lọ́hùn Adama bẹ́ lọ́hùn pé Mudiru ni kó já àrólé Olúwa dá wọn lóhùn ní gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fẹ́ Allah dákun dá wa lóhùn gẹ́gẹ́ bí a ṣe ń fẹ́. bàbá yẹn bẹ́ lọ́ọ̀nì tí o bá wá bẹ́ lọ́ọ̀nì ọjọ́ tí wọ́n ti ń da Mudirul Markaz láàmú láti dojú Markaz bolẹ̀ Markaz tẹ́ ẹ fẹ́ kó kú tẹ́ ẹ fẹ́ kó dàrú ni wọ́n wá ń sọ pé ẹ̀yin ló yẹ kẹ́ ẹ wà ń bẹ̀ níwájú Ọlọ́run àwọn tí wọ́n pera wọn lóní súnà. ahadhi sunnatul anbiyahi war rusul ṣé súnà àwọn ànábì Ọlọ́run lélẹ̀ yàbí táwọn òjíṣẹ́ Ọlọ́run ẹni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ ni nínú ọkàn rẹ̀ ṣàn pé ó ti ní ẹ̀mí pé àbó bá tiẹ̀ kú kẹ́yìn bọ́ bẹ́ẹ̀ ńgbà àsìrẹ́ni tí wọ́n rán náà tí yẹn náà ní ẹ máa wọ́ọ̀mù kalẹ̀ ẹ máa múra ta ló sọ fún yín pé ẹ̀yin náà ní kú ta ló sọ fún yín pé Mudirul Markaz ó ṣáájú yín kú ta ń sọ bẹ́ẹ̀ Ọlọ́run ló mẹni tí ó kọ́kọ́ kú ẹja kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́nà rárá ewé ló kọlà sí lára èyí táwa ń wí òdodo ọ̀rọ̀ ni a sì ní dárúkọ èèyàn àmọ́ wọn ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sáà ní wáàsí àtàbó nílé àtàbó lóde àtàbẹ́ ni tí ń ṣe wáàsí àtàbẹ́ ni tí ń gbọ́ wáàsí ẹni ò bá tábà ó lọ tún bẹ́ẹ̀ ṣe ẹni ò bá tábà ó lọ tún bẹ́ẹ̀ ṣe pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sáà ní wáàsí àtàbó nílé àtàbó lóde àtàbẹ́ ni tí ń ṣe wáàsí àtàbẹ́ ni tí ń rọ wáàsí àtàbẹ́ ni tí ń gbọ́ wáàsí ẹni ò bá tábà kó lọ tún bẹ́ẹ̀ ṣe ẹni ò bá tábà ó lọ tún bẹ́ẹ̀ ṣe ẹni ò bá báwí kó lọ tún bẹ́ẹ̀ ṣe bó bá bẹ́ẹ̀ wí lọ́tún bẹ̀ ṣe ni bó bá sì lónìí tó bá sì ń rò pé wọ́n náà mọ̀ ń bá ìwọ gangan náà ni. Zakariya bẹ́ lọ́hùn bọ́jú orí rẹ̀ tí wọ́n dàgbà pé kí fútul mawaliya min wara'i ń ti ń pa mi lẹ́rù náà lẹ́ni tí ó rò lé mi lẹ́yìn mi bí Sheikh Adama náà ti sọ fún lọ́hùn. bẹ́ẹ̀ ká ná ti múra àti àkìrà ìyàwó mi náà sì rẹ́ kò ṣe nǹkan oṣù mọ́ nǹkan oṣù ti dákẹ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà mi ò ṣe iyèméjì lórí pípé rẹ mi ò jó sú mi fa abùlí mo fẹ́ kó o fi ta mí lọ́rẹ mi ládùn ká látọ̀dọ̀ ara rẹ zurriyatan tayyibatan bẹ́ẹ̀ náà kọ́. fàábùlì min ladunka waliyya. fàábùlì min ladunka waliyya mo fẹ́ kó o fún mi lárólé ọmọ kan àrólé ọmọ kan ọmọ tí ó jásí pé ní yàrìsù ní tí ó jogún mi wáyàrìsù mi ní àlè àkúbà tí ó sì jogún jánàbí Ọlọ́run tí ń bẹ lágbolé àwọn Yakuba wájí àlehùn ọ̀ráàbì rọ́dìyà wá bá mi ṣe lọ́mọ tẹ́wọ́ gbà kí Ọlọ́run wá wí. Ọlọ́run yá Zakariya ìrẹ́ Zakariya àwọn Ọlọ́run ló bá ń ṣírúkà bí gulamin à ń fún ọ ní ro pé ó bí ọmọ kan isimuhu Yahya
ó kọ́ ọmọ náà ó máa jẹ́ Yahya lam naj'al lahu min qabilu samiyya àwọn ọlọ́run àṣírú ẹ̀rí ká fún ọmọ lórúkọ kan tó bí ọmọ yìí làwọn àfáà ní ojú bàbá rẹ̀ ni wọ́n ṣe pa àwọn òpùrọ́ àfáà Súnà Lágége lòun náà sọ́njú ó ní pé níbi tí wọ́n gé Yahya mọ́lẹ̀ lórí níbi tí wọ́n tó ti rùkú ni wọ́n sì rẹ́ bàbá rẹ̀ mọ́gì ni inna lillahi wa inna ilayhi raji'un látara àhàdíìsù náà ọ̀rọ̀ Zakariya lèyí ni níbi à ń bèrè ọmọ ṣàǹnẹ́bí ọlọ́run ló yẹ kó làágùn bí ọmọ bíbí àbẹ́ẹ̀rẹ́ àdánwò tọ́lọ́run ṣe fún ànábì wa Núhù ni ẹni ó jíṣẹ́ ọlọ́run fún 100 ọdún 9 àtàdọ́ta ọdún ọmọ rẹ̀ wá bódò lọ ìyàwó náà sì tún sọnù lọ òun náà parun ẹ̀rí tà ànábì Lútù ni tọ́lọ́run fi ìyàwó ànábì ọlọ́run wé ọ̀tá rẹ̀ wípé daraba Allahu mathalan lilladhina kafaru ọlọ́run wá ń fi àwọn ìyàwó ànábì ọlọ́run ṣàpèjúwe fún káfìrí imra'ata Nuhin wa imra'ata Lutin ìyàwó Lútù àti ìyàwó Núhù nígbà tí ìyàwó wọn wá òwá dání ṣó wá bá ṣẹ́ẹ̀rẹ́ wọn jẹ́ ní túmọ̀ sí pé wọn jíṣẹ́ ọlọ́run dáadáa ẹ̀yin òpònú tẹ́ ẹ̀ nímọ̀ tẹ́ ń pariwo ayé táwọn òpònú náà sì ń pè sórí prógíráàmù yín tí wọ́n ń sọ̀rọ̀ tí ò dá ṣànábì Núhù ànábì wa Lútù ṣé wọn jíṣẹ́ ọlọ́run dáadáa tọ́lọ́fin imra'ata Nuhin wa imra'ata Lutin kanata ta'ata abidayni min ibadina wọ́n ń bẹ lábẹ́ àwọn ẹrúsìn wa méjèèjì fakhanatahuma wọ́n sì jàǹbá àwọn ànábì wọ̀nyẹn falam yughniya anhuma minallahi shay'a tóun ti bẹ́ẹ̀ ìjà ànábì ọlọ́run ọba yẹn ò ràn wọ́n káníkàwọ́ mọ́ wọn lára wakila dakhula an-nara ma'a dakhil Kùránì náà àwọn méjèèjì yóò wọ ìyàwó ànábì ọlọ́run ókè o káwa máa kí ànábì yẹn yí pé kìí ṣe ànábì ọlọ́run ni kò jíṣẹ́ ọlọ́run dáadáa ni ó bẹ̀ sin ọlọ́run jẹ́ ni ṣẹ̀rí bẹ́ẹ̀ mẹ́ntẹ́ ń ṣe ìkántúlẹ̀ yìí nìna lára ń tá a fẹ́ rí lára àdánwò tí má bá wọn ànábì ọlọ́run náà ni an yuriya Allahu subhanahu wa ta'ala ibadahu ọlọ́run fẹ́ fi hàn àwọn ẹrú sin rẹ̀ pé annahu ibutala ahabbal bashar ilay pé òun ń dán àwọn tóun fẹ́ràn wò tóun fẹ́ràn jù òun dán wọn wò lọ́wọ́ ni pé àwọn tí mo fẹ́ràn jù mo ń dán wọn wò lọ́wọ́ ni fayuwajjihuna ila al-intibahi yóò wá tawájí kálẹ̀ mà yí pé bí an laysa kulla ibtila'in karahi yá kìí ṣe gbogbo àdánwò tó bá báyàn náà ló jásí pé àwọn ọlọ́run kórìíra ẹni àbá bínú sí ọlọ́run dáyàwó túmọ̀ sí pé ó bínú sí tàbó kórìíra ẹ̀ kò fẹ́ràn wa innama qad takunu mahabbatan wa qurba ọlọ́run a máa fi ṣe nífẹ̀ẹ́ ó fẹ́ fẹ́ràn wọn ju bẹ́ẹ̀ lọ ó sì fẹ́ kí wọ́n súnmọ́ òun ju bẹ́ẹ̀ lọ àwọn àǹfààní tí ń bẹ lára àdánwò nù ìwọ fúnra rẹ wá wo ọlọ́run dá nàbí Ibrahim wo tarabbasa lahu qawmuhu wa kadu lahu kaydan wa aradu ihraqahu hayyan anabi Ibrahim àwọn èèyàn rẹ̀ wọ́n dẹ wọ́n sì dẹ́tẹ̀ mọ́ wọ́n sì mú wọ́n sì pèrò láti dáná sun lóye láì jalè walakin tadakhalati inayatullah lahu àmọ́ ìnáyà ọlọ́run pé èmi ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ó ṣiṣẹ́ lára anabi Ibrahim bí à ń jẹ́ àlà náírà barudan wa salama tọ́lọ́run sọ iná ní di tútù àtàláfíà ẹ̀yin ò ní mẹ̀dẹ́bẹ̀ níní tọ́lọ́run bá ń sọ yí pé Ibrahim ní kulna ya naru kuni àwa la pàṣẹ fún náà pé kuni barudan máa di tútù máa lára wa salama máa bá a lára mu faradu bihi kaydan wọ́n dètè mọ́ fajalnahum minal akhsarina a sì ṣe wọn lẹ́ni tó pòfo bẹ́ẹ̀ ni ó ṣe pòfo lórí mudirul markaz nù ni báwọn ọ̀tá ànábì Ibrahim ti pòfo lórí ànábì lẹ́yìn náà ó pòfo ẹ̀ sì mọ́fo àfẹ́yẹ́ tó bá tún àníyàn ara rẹ̀ ṣe Sayyidina Yunus àti sọ̀rọ̀ rẹ̀ kọjá
sọ pé ìkan la tún yọ jáde nì pé lẹ́yìn ìdẹ́jà gbé mi ló tó dà nábì yóò tún takò àyà Kùránì nìyẹn o wọn ni àfa wo ló kọ́kọ́ sọrú ẹ̀ rí ta ló kọ́kọ́ túrú ẹ̀ rí tafsiri wọn ló ti rí inna lillahi wa inna ilayhi raji'un ó sì rí Kùránì pẹ̀yẹ̀wò yóò máa béèrè ọ̀rọ̀ tó sọnù nígbà tí Ibnu Kathiri ò tu tẹ́lómi ò ti tú bá nì. naam ibtilahu Musa alayhi salam ọlọ́run dá nàbí Musa wò ibtilahu tiẹ̀ bí muwajahati at-taghiya Firaun lani kò máa kó nira bá bí wèrè ìlú òyìnbó náà ti ń kó nira bá gbogbo àwọn ẹni ọlọ́run tẹ́ bá sì lọ wo mọ́mọ́ Firaun náà ni ẹ rí i pé wọ́n jọra wọn tòtùwá bó ti wá rí yẹn náà wa kana mawjudan qabla miladihi ash-sharif ó sì ti ń bẹ́lẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n tó bí Firaun náà ń bẹ kán tó bí Musa ó sì ń pàṣẹ kán máa pa bí an ya'buduhu min dunillah káwọn èèyàn máa sìn kán máa sìn lọ́hùn kán sì máa pa àwọn ọmọ tí wọ́n bá bí wa yastahyi nisa'ahum wa yabkuna nisa'ahum kán máa fi àwọn obìnrin lẹ̀ ẹ máa pa àwọn ọkùnrin ẹ má pa obìnrin so Ọlọ́run fi yẹn dán Musa wò wọ́n tara bẹ́ẹ̀ wọ́n bí Musa Ọlọ́run sì ní kàn lọ́ọ́ ju sódò ọmọ tí ò lẹ́sẹ̀ kán gbé sápòtì kódò máa gbé lọ ó sì dán ya rẹ̀ òpin la takhafi wa la tahzani inna radduhu ilayki wa ja'iluhu minal ẹ promotion tọ́lọ́run fún ya rẹ̀ àdánwò tí ń bọ̀ yìí o la takhafi má bẹ̀rù o má jáyà o àti gbé sómi má jò bẹ́ẹ̀ lọ́rù o àti gbé sínú àpótí má jò bẹ́ẹ̀ lẹ́rù o wala tahzani má sì banújẹ́ pé ọmọ rẹ̀ ń bọ́dọ̀ lọ yóò kú inna radduhu ilayki a máa dá ọmọ nì padà sọ́dọ̀ rẹ̀ wa ja'iluhu minal mursalina yóò sì wà nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run tí ó lámìláka Musa nu bákan náà Sayyiduna Ayubu àti sọ̀rọ̀ tí wọ́n kọjá ẹ jẹ́ bọ́ sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tá a pè ní ashraful khalq tá a pè lábìyí tọ́lọ́ ń ròyìn pé innaka la'ala khuluqin adhimi ìwọ lẹni tó dájú níwà tòun ti bẹ́ẹ̀ ẹni ó jásí pé òun lẹni tó pé lẹ́dàá Ọlọ́run abá dán wò asabahu al-kathiru hina hadahu al-mushrikuna àdánwò tọ́lọ́run fi kan ni pé ẹ̀yin ò ṣẹ́ bọ́ ẹ má dá láàmú kẹ́ ẹ má kó nira bá bẹ́yìn náà ti dé lónìí tẹ́ ń kó nira bá ìsìlámù débi pé ọ̀rọ̀ anábì débi pé sallatu alayhi abna'ahum yarimunahu bihijara wọ́n dé àwọn ọmọ wọn sí wọn ní kàn máa lẹ̀ lóko ṣáà sọ pé ńgbà tá anábì ò jíṣẹ́ kó ṣiṣẹ́ jẹ́ àbódaṣẹ́rú ni wọ́n fi ń lẹ̀ lóko ni miraran láì mọye ìgbà wa hawalu qatlahu miraran wọ́n dọ́gbọ́n àti pa anábì láì mọye ìgbà hatta kharaja muhajiran tó fi wá jáde tó fi ìlú bàbá rẹ̀ àti ìlú ìyá rẹ̀ tó yan ìlú yẹn lódì ila al-Madina sabira ó sì kọrí sí Medina lẹ́nu tó gba sùúrù radiyan bi qada'illah ó sì gbà ó dìtẹ̀ lọ́rùn pẹ̀lú kádàrá Ọlọ́run èyí tí ń pariwo lóyìnbó ẹ̀ṣẹ̀ wo ni mudirul markaz ṣẹ̀ ẹ̀ṣẹ̀ pé ó fẹ́ tọrọ bára nínú mọ́ṣáláṣí markaz wọ́n sì gbé markaz kalẹ̀ láti tọrọ bára kó ń lọ lóyìnbó bára tí ò wá rí gbàǹjọ náà ń wá ń dùn dọ̀la kò wá lérò yìí pé ọba tí tó ní bára tí wọ́n jẹ́ kó ń gbà ní tó o bá gba bára yẹn tó o bá kú kó tó dé lóyìnbó ńkọ́ tàbí tó o tiẹ̀ gbá tí mọ́tò gbá ọ Ọlọ́run ní wàá mú ọ lọ lóyìnbó pé o ò ní gba bára yẹn torí pé kò lè wúlò nínú ayé rẹ àìmọ̀ Ọlọ́run ní máa jó ta ọ lára sọ pé o lè níyùn o lè torí pé àná Muhammad ló sọ nínú súnnà yìí pé man sa'ala an-nasa litakaththara ẹni tí ń bá ń lọ ń tọrọ lọ́dọ̀ àwọn èèyàn kí tiẹ̀ lè bá a pọ̀ tàbí kó lè fi ṣe ayé ẹ̀ ka'annama
yaltaqitu jamarata jahannam ó dàbí ẹni tó ń gba ẹ̀ṣẹ̀ wẹ̀ náà jahannam ni ọlọ́run tún wá kẹ́ ẹ náà níwọ̀nba ó tún wá ń bá àwọn èèyàn jà ọlọ́run wá mú wọn ó dá nǹkan rí ni ó sì dá nǹkan rí ṣe ó wá ní kò sẹ́ni tó lè sàṣì mi kó ràn mí ìwọ tásàṣì ti ràn ọ́ àṣàṣì ò ní ràn ọ́ kéèyàn máa wa mọ́tò lórí screen kò ń tẹ́tọ́ tù kó túmọ̀ jù wá ṣé àṣàṣì ò tí ì rán ọlọ́run tó ní inna rabbaka labil mirsadi ọlọ́run abá máa dẹ alábòsí yóò filẹ̀ ni ẹjọ́ máa ṣe ń so ọlọ́run òyà lógún ọdún anabi jáde ó sì gba kádàrá ọlọ́ọ̀lù Medina kọlọ́mbà wa kí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́mbà wa kí anabi Muhammad ọlọ́mbà wa kí anabi Muhammad ọlọ́mbà wa kí anabi Muhammad ó jẹ́ kí ìrántí Shehu Shadhili tó ní kí àtọ́lá tó pé o àtàsálátù lọ́pọ̀lọpọ̀ ìgbà àtọ́lá tó pé o àtàsálátù lọ́pọ̀lọpọ̀ kó lọ bá ànábì Muhammadu Rasulullahi ìgbà àtọ́lá tó pé o àsálátù lọ́pọ̀lọpọ̀ ìgbà àtọ́lá tó pé àsálátù lọ́pọ̀lọpọ̀ kó lọ bá ànábì Muhammadu Rasulullahi ọlọ́mọ wa kí ànábì wa Muhammad bá wa kí ànábì wa Muhammad eléyìí náà ní ẹ̀kọ́ tá a lè mọ̀ wípé lára àdánwò a máa rí àwọn àǹfààní ń bẹ láwọ́mù nafsi wà ṣùúrù بإهمال أكل الله معه سيئات وسيادة الحسنات lára àǹfààní téèyàn lè rí lára ènìyàn níbi àdánwò ni pé láwọ́mù nafsi kọ́lọ̀ ń bá ara ènìyàn wí àti kéènìyàn mọ ihmal akillah níbomi pé mo fẹ́ mọ̀ wípé àmì ò sí lọ́n tó mi ò ṣètò lọ́n tó nínú ẹ̀ náà ni máhàwù sayyi'ati ọlọ́run a máa pa àṣìṣe ènìyàn rẹ́ wọ́n sì yá dẹ́tul hasanati àwa máa fi kún dáadé ènìyàn. ẹlẹ́ẹ̀kẹta ni pé ta'allumu sabru birida àfẹ́ káwọn èèyàn mọ̀ yí pé ó ṣe sùúrù ó sì fara mọ́ bọ́lọ̀ ti ṣe wa rafu darajati ọlọ́run fẹ́ gbé ga nípò wal manzila fi dunya wal akhirah láyé àti lọ́run bí. ẹlẹ́ẹ̀kẹrin ziyadatul imani billah ọlọ́run fẹ́ lékún ìgbàgbọ́ rẹ̀ bó ti rí fáwọn ànábì ọlọ́run al-ibratu fi dunya wa tadhakkuru ahli ash-shiqa wal marad. so eléyìí náà a máa jẹ́ òye àti ìkẹ́kọ̀ọ́ àtọgbọ́n nínú ayé àti pé àwọn tí wọ́n já sí pé ní yóò máa jẹ́ ìrántí fáwọn tí wọ́n jẹ́ ahli ash-shiqa wal marad àwọn tí nira mú wọn á lè wú ẹni ẹgbẹ́ àńjọ ó ṣe àgbàlagbà báyìí ló ṣe ẹ jẹ́ ń fún yín lápẹẹrẹ kan wọ́n níjọ́ kan Maulana Sheikh Adam wọ́n ránṣẹ́ pé àwọn ọmọ kéwú wọn tí wọ́n ti jáde bàbá mú sínú èédú mbẹ́mbẹ́ àwọn Shehu Shadhili àwọn sì jẹ́ àwọn ọmọ àti wọ́n kéré níbẹ̀ ńjọ́ náà tí wọ́n pè sínú ìjòkó táwọn náà ti wà ń bẹ̀ ọlọ́mọba wa kẹ́ wọn wọ́n ní sheikh wa gbé àgbo kan wọ́n gbé sórí tébù wọ́n wá ń yọ ọmú wọ́n ń yọ àgbo nímú ní Shehu Shadhili ọ̀nà lọ́wọ́ bẹ̀rẹ̀ kí bàbá sáwà náà lè máa gbé yín ni ni bàbá wa ní tọ́ bísímìlà ẹ wá mú ẹ wá wọ ikí mọ̀ wọ́n ní mímú tí Shehu Shadhili mú àgbo yẹn korò débi pé ó fara ya kúrúkúrúkúrúkúrú ẹ̀wọ̀n tí Sheikh Adam torí ẹ̀ pé wọ́n Sheikh Adam wa ní sẹ́ẹ̀rí bó ti rí lára ẹ̀ in tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé bí iná bá ń já ṣáájú kó má jẹ́ kó ọmọ lẹ́yìn ó mọ̀ ká má bàa sá kó fi ẹ̀mí sùúrù àti okun gbé ẹwu ẹ̀kọ́ tí Maulana fẹ́ kọ́ wọn tó fi pè wọ́n ẹ̀kọ́ pọ̀ lọ́dọ̀ Sheikh Adam tó pọ̀ rahimallahu l'Ilorin rahimallahu l'Ilorin wa jami'a salihina rahimallahu l'Ilorin
rahimallahu al-Ilorin wa jami'a salihina. ọlọ́mọ akẹ́mọ̀ lánàá Sheikh Adam ìkìmọ̀ pọ̀ bákan náà afẹ́ mọ̀ àdúrà lára ẹni yẹn wà zulu ilallah àti kó yẹpẹrẹ ara rẹ̀ fún Ọlọ́run bá a ti rí lára àwọn ànábì Ọlọ́run a sì fẹ́ rí sùúrù tí ó fi bẹ́ lọ́n lára ẹ̀ a fẹ́ rí ìgbé tán lágbájá yìí ńgbà ó dé ó gbà fáwọn Ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀ yìí ń jẹ́ pele àkọ́kọ́ nínú ọ̀rọ̀ ṣé ká dá dúró bíi kó padà ní ìpele ẹlẹ́ẹ̀kejì náà insha Allahu ta'ala pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run a fara rẹ̀ tí ń bi tí adé yìí títí di ọjọ́ Sunday kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa a padà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú al-Isra'u wal-Miraj tí wọ́n ń sọ yìí pé ta ló ń parọ́ nínú al-Mubarak àti Mudul Markaz bó tiẹ̀ já sí pé ọ̀rọ̀ náà ju ẹnu ọmọ náà lọ ọmọ tó wí kódà kò gbá ẹnu àwọn tó jù lọ mi àwọn èèyàn ti bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ ni mo ṣe dẹ́ díẹ̀díẹ̀ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni ìwì jù bá ní lọ àmọ́ Ọlọ́run bá rẹ̀ ọ fúnra rẹ̀ gan yuhibbul islaha ó fẹ́ràn àtúnṣe lànàbí sọ pé al-islahu khairun kullu gbogbo àtúnṣe láyé ló dáa gbogbo àtúnṣe láyé ló dáa gbogbo àtúnṣe láyé ló dáa ṣòbí yìí ń ṣe jẹ́ ni mi fẹ́ lọ rí ẹ̀ mo fẹ́ padà mẹ́nu bà ọ̀rọ̀ al-Isra wal-Miraj níwọ̀n bá torí kò sẹ́jẹ́ lórí ẹ̀ tá a máa rò kò sí tó ń jẹ́ al-Miraju al-Isra'u ń bẹ Isra'u anabi Musa ní bẹ nínú al-Qur'ani èèyàn ò lè rí Isra'u ti Muhammad ní ṣókí láàmẹ́nubà á sì mú àyà tó sọ bẹ́ẹ̀ kò sí tó jọ wá nínú Qur'an níwọ̀n bá kìí ṣe ń tá a máa rojọ́ torí a ti sọ yẹn tó pẹ́ ká tó ṣàdúrà fún Maulana Mudirul Markaz mo sọ wípé àwọn táwọn wí wọn nígbàgbọ́ nínú al-Qur'an ẹ dákun mo fẹ́ ka kínní kan fún yín lálẹ́ ẹ wá wo àṣírí wọn kẹ́ ẹ lè mọ̀ pé wọn nígbàgbọ́ nínú al-Qur'an masha Allah ẹ̀yin tẹ́ ẹ bá ní Sahihul Bukhari mo fẹ́ kẹ́ ẹ bá mi lọ wo al-Bukhari nínú rọ́kímù àdísù 6661 ẹ wo Sahihu Muslim ẹ bá mi wo 2847 masha Allah ẹni Abi Hurayrata radiyallahu anhu qal wọ́n ní látẹnu Abu Hurayra ọlọ́mbà wa yọ́nú sí wọn wọ́n sọ báyìí wọ́n ní qala an-nabiyyu sallallahu alayhi wa sallam wọ́n lá nàbí sọ yìí pé tahajjatil jannatu wan naru alijanna àti iná wọ́n ń jiyàn láàrin ara wọn faqalatin naru iná wa ń sọ wípé uthiritu bil mutakabirina wal mutajabbirina àkúmọ̀ bóyá iná lẹ́nu tó fi jásí pé iná àtàlìjanna wọ́n jọ ń jiyàn láàrin ara èyí nǹkan la fẹ́ lò iná wa ń sọ wípé uthiritu bil mutakabirina wal mutajabbirina uthiritu wọ́n ti fún mi láṣẹ wọ́n gbà mí láàyè tí máa dára lára àwọn onígbèraga sọ́lọ́hún wal mutajabirina àtàwọn tí wọ́n máa ń mú ní pẹ̀lú túláàsì pé bẹ́ẹ̀ bá ṣe tiwa ẹ̀ kú. wa qalatil jannatu làlìjánà bá dáhùn yìí pé mali la yadkhuluni illa du'afa'un nasi wa sakatu kí ló dé tó já sí pé àwọn ẹnìkankan ò ní wọnú mi àfàwọn aláìní àwọn ọ̀lẹ àtàwọn tí wọ́n yẹpẹrẹ nú àwọn èèyàn Ọlọ́run wá dá iná àtàlìjánà tí ń jiyàn lóhùn ìpè qala Allahu tabaraka wa ta'ala lil jannati Ọlọ́run wá ń sọ fún àlìjánà wípé àǹtí rámẹtì ìrẹ̀lánú èmi Ọlọ́run àrí àmọ̀bíkí man asha'u min ibadi èmi a máa lò ọ́ láti fi ṣàánú fẹ́ ni ó bá wù mí nínú àwọn ẹrúsìn mi wa qala lin-nari Ọlọ́run wá ń sọ fún iná wípé innama anti adhabi ìrẹ́ gangan ni ìyà mi u'adhibu biki man asha'u min ibadi èmi ó lò ọ́ láti fi ìyà jẹ ni ó bá wù mí nínú àwọn ẹrúsìn mi
walikulli wahidatin minhuma milhuha anabi wa ni Ọlọ́run likulli wahidatin minhuma milhuha àti kíní àti kejì ni ó kún ẹ máa gbọ́ o àti iná àtàlìjánná milhuha yóò kún wọ́n ti ní méjèèjì ní ó kún o wọ́n tún wá tẹ̀síwájú pé fún amẹ́nẹ́rù ṣàpàdísì ti dúró méjèèjì ní ó kún tó ṣe déédéé bálùkùránì ti wí wọ́n tún wá tẹ̀síwájú pé fún amẹ́nẹ́rù iná ní tiẹ̀ lẹ́yìn tí wọ́n ní méjèèjì ní ó kún wọ́n wá ní iná ní tiẹ̀ fàlàtẹ́mtẹ́lìhù òun ò ní kún lẹ́yìn tí wọ́n ti sọ ìlà míníhù mọ́ méjèèjì milhuha ní ó kún wọ́n ẹ̀ṣẹ̀ tó wá ní fa amẹ́nẹ́rù ẹ wá wo náà tiẹ̀ fàlàtẹ́mtẹ́lìhù òun ò ní kún àtàyádáàrí jìláwù àfìgbà tọ́lọ́run bá gbé ẹsẹ̀ rẹ̀ sínú náà yẹn ní náà yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá kún fatakulu kọ́tù iná yẹn wà máa sọ pé tó mi eléyìí náà tó mi kí náà máa ju Ọlọ́run ní tọ́lọ́run sọ pé àṣà bí ìyá mi ni wọ́ wàá dìbò bí kì í má ní àṣà àhù màá fi ẹ́ jẹ ní ohun mi níyà ṣọ́lọ́run tún jẹ rẹ̀ ń yà náà ni ṣe iná ń bẹ fọ́lọ́run ní fil Bukhari wa Muslim mo ń bọ̀ nínú Kùránì kẹ́ ẹ̀ lè mọ̀ kí wọ́n gba Kùránì gbọ́ wọ́n wá ní fáwọn nẹ́ẹ̀lìkà tẹ́mùtẹ̀lìhù ìgbani nínú yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá kún wáyú sí wọn abáàdúwà ìlà abáàdín iná yóò wá máa ju ẹsẹ̀ Ọlọ́run lọ́tún báyìí yóò máa jó sósì yóò máa jó sọ́tún yóò máa jó sósì ìyíwọ̀n ẹsẹ̀ Ọlọ́run wala yadhlimu Allahu azza wa jalla min khalqihi ahadan Ọlọ́run abẹ́ òní fìyà jẹ́ni kẹ́kẹ́ nú àwọn ẹ̀dá rẹ̀ wa amal jannatu amal jannatiẹ̀ fa inna Allah azza wa jalla yunshi'u laha khaliqan Ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ dá àwọn ẹ̀dá tuntun míì tí ó wọ bẹ́ẹ̀ ni yóò dá àwọn ẹ̀dá tuntun míì tí ó ṣe kíni tí ó wọ bẹ́ẹ̀ yóò dá àwọn ẹ̀dá tuntun míì tí ó wọ bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn ẹ̀dá tí táàjọ wà láyé náà àdìsù kan nù tún wá wà àdìsù ẹlẹ́ẹ̀kejì èyí tí mo fẹ́ kà tún wá gbọ́n tí yìí náà tún wí àdìsù ẹlẹ́ẹ̀kejì yìí ó wà nù Sahihul Bukhari àdìs 6661 astagfirullah èyí tí mo kà ní ìsìn yẹn àdìs 4850 nínú Muslim 2847 àdìs 4850 mo kà ní ìsìn nínú Muslim 2847 èyí tí mo kọ́kọ́ dárúkọ lẹ́ẹ̀kan ní àdìsù yẹn nìyẹn náà ó wà nù Bukhari àti Muslim nínú àdìs 6661 wà Muslim 2848 wà gbọ́n tí yẹn ń wí. àná Anas ibn Maliki látẹnu Anas ọmọ Malik wọn lá Nábì sọ wípé la tazalu jahannama takul àlìjánnà ò ní dákẹ́ lẹ́ni tí ó máa sọ fún Ọlọ́run pé hal min mazidi ta ló tún kù ata yada rabbul izza fiya qadamahu tọ́lọ́ wọn fi wá gbé gìrì sí ara ẹ̀ báyìí yóò wá gbé sínú rẹ̀ fatakulu qat yóò wá máa ní ó tó mi bá ní wa izzatika tó fi yá sí pé ní yusu wá bá dùn wáyé lábàádín iná ìwà máa bí n bá ti ń jó sọ́tún báyìí ni ó máa jó sósì ẹsẹ̀ Ọlọ́run ẹ wá já lọ́nú al-Qur'an afa bami lọ́nú súrọ́tù Sajida ayé ẹlẹ́kẹtàlá Quran 33 kẹ́ ẹ wá wò wọ́n bóyá wọ́n gba al-Qur'an gbọ́ wọ́n sì gba díìsù yìí gbọ́ wọ́n aláfikà wà náà gbàgbọ́ bẹ́ẹ̀ yóò bá ti wá gbàgbọ́ kèfèrí ni innahu lam yu'min bil Bukhari kò gba Bukhari gbọ́ ka'anna Allah qala fil Qur'an bí ìgbà tọ́lọ́run sọ́nù Qur'an pé àti Allah wà àti Bukhari ẹ wá gbọ́ ń tọ́lọ́run fi rán Nábì al-Qur'an walau shi'na la'atayna kulla nafsin hudaha walakin haqqal qawlu minni la'amlahanna jahannama minal jinnati wan nasi ajma'in walau shi'na tó bá hun àwọn Ọlọ́run ni la'atayna kulla nafsin hudaha gbogbo ẹ̀mí kankan láfi mọ̀nà law shi'na tó bá hun wa
la'atayna kulla nafsin hudaha gbogbo ẹ̀mí kankan láàfin mọ̀nà walakin haqqal qawlu minni àmọ́ àdéhùn tí ń bẹ látọ̀dọ̀ èmi Ọlọ́run tèmi Ọlọ́run àbá ti parí ẹ̀ pé làmúlà ànájà ànámà máa jẹ́ kí àlìjẹ́nnà kún kẹ́kẹ́ yóò kún tí ò ní sáàyè mẹ́ minal jinnati wan nasi fún ènìyàn àti àlìjẹ́nnú ajma'ina lápapọ̀ alukuran sì ní wàkúdù annasu wal ijara èèyàn àti àlìjẹ́nnú lòun ò fi kóná ńgbà wo lẹ̀sẹ̀ Ọlọ́run tó wá di tí ó máa fi kóná. tún bá mi lọ sínú suratu Sọ́ọ̀dì Quran 38 aya 85 Quran ní la'amla anna jahannama minka ìwé èṣù tó ń bá Ọlọ́run àbá gbóná tó ń bá wa gbónu àá fi ọkùn kẹ́kẹ́ pẹ̀lú tó bá jáde lára rẹ̀ wà mimman tabaka àtàwọn tí wọ́n bá tẹ̀lé ọ tí wọ́n tẹ̀lé lánàá rẹ̀ minhum ajma'in látòkè délẹ̀ àwọn wo ló sọ pé minka àwọn àlìjẹ̀nú ni minka torí ìran àlìjẹ̀nú ni ìran ṣayatínù torí pé Ọlọ́run ọba dáadáa mọ̀ ó ń jẹ́ asilul bashar ìpele ènìyàn ṣèyítọ́nù ń jẹ́ asilul jinni ìpele àlìjẹ̀nú ìmọ̀lẹ̀ sì ń jẹ́ ìpele àwọn màláíkà iyẹ̀pẹ̀ la fi dáadáa mọ̀ ádámà ní ìpele èèyàn àlìjẹ̀nú iná la fi dá àwọn ṣèyítọ́nù iná la fi dá òun sì ní ìpele àwọn àlìjẹ̀nú màláíkà ìmọ̀lẹ̀ ní ìpele rẹ̀ so alukurani làámúlà àna jahannama minka máa rí i pé mo fi ọkùn kẹ́kẹ́ pẹ̀lú tí ó jáde lára rẹ̀ nínú àwọn àlìjẹ̀nú wà mimman tabaka minhum àtàwọn tí wọ́n bá tún tẹ̀lé ọ nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ káfìrí ajma'in ní gbogbo wọn pátá máa fi wọn máa kún iná bó o bá lọ sínú suratul A'rafi aya Quran 8 verse 18 Ọlọ́run ti làámúlà àna jahannama minkum jahannama ajma'in máa kún iná kẹ́kẹ́ wọ́n wá ní náà ò ní kún Kùránì ní yóò kún àdìsù wá ní Bukhari ní náà ò ní kún àfìgbà tọ́lọ́ bá ṣe kíni tó bá gbé ẹsẹ̀ rẹ̀ sí ayyuhal uqala tafakkaru fi hadainil kalamain ẹ̀yin náà ronú sọ̀rọ̀ méjèèjì ẹ dákun èwo ni káwá gbà Ọlọ́run dẹ̀ ń sọ fún wa pé dhalikal kitabu la rayba fihi kò sí iyèméjì mẹ́ bẹ́ẹ̀ yóò bá gbàgbọ́ káfìrí ni ẹ̀yin tó yẹ kẹ́pẹ́ ra yín kèfèrí ẹ̀ wá ń pa àwọn tí wọ́n gba Kùránì gbọ́ ń kèfèrí Kùránì sì sọ yín pé kúlú ẹ̀yin mùsùlùmí ẹ máa sọ tọrọ bá délẹ̀ pé amanna billahi Ọlọ́run làwa gbàgbọ́ wa ma unzila ilayna àti tó sọ̀kalẹ̀ fún wa ìtọ́lọ̀ fi rán ànábì nù Ọlọ́run ò fi Sahih Bukhari rán ànábì ànábì ò sì sọ àsọ́ọ́lẹ̀ Sahih Bukhari kò sí sàhábà tó lo Bukhari kò sí sàhábà kò sí tábàáyìn tó lo kíni o tó lo Bukhari wàhálà síwádìí irun táwọn tàná kíkí Bukhari tó dé sọlọ́wọ́n onígbà ni sẹ́sì táwọn sàhábà ṣe tí wọ́n lọ Sahih Bukhari sọlọ́wọ́n onígbà ni ó ṣe wá jásí pé torí pé mudirul markaz wọ́n wá sọ̀rọ̀ Bukhari lẹ́ńfẹ́ kan kú báwọn àgbàlagbà sọ yín pé ẹni pé kó o kú lómi àkú kì í ṣe pé lẹ́tà tó kọ́ ló gbé sí pẹ̀lú ète wọn. Béèyàn bá ní kí bàbá wa kú òun ni ó kú o bàbá kú tí o àwọn bàbá yẹn ṣe fẹ́ lá o bàbá yẹn ṣe fẹ́ lá àmọ́ bàbá kú tì bàbá ò sì ní kú lápò bàbá ò ní kú lápò àwọn bàbá kú tì ṣe ìsìláàmù náà rè àdìsù náà rè tí wọ́n ní pé ẹ dákun ẹni tí ó bá gbélé igbó ṣe káfíìrì ni àwọn àfọwọ́tún wa máa dìfẹ́ǹdì àdìsù yìí torí pé wọ́n ń protect Bukhari wọ́n ń yẹ pé Al-Qur'ani tọ́lọ̀ ń dẹ̀ ń sọ fún ànábì sọ pé ìyá tí alánàṣì sàmẹ́nu àsìkò kan ń bọ̀ wá la yabqa minal islami illa ismuhu kò ní kù kankan ní ìsìlámù kọjú ó kọ́ alùsùnà lèmi sufi lèmi tìjàníyà lèmi kàrìnàríjì níwọ kíní kan lèmi wala minal Qur'ani illa rasmuhu
kò ní kun kankan nínú Al-Qur'ani kọjá tí wọ́n kọ́ nù rẹ̀ masajiduhum amiratun masáàsì wọn tóbi àmọ́ kò ní sí mọ̀nà Ọlọ́run bẹ̀ kí ni mọ̀nà Ọlọ́run Al-Qur'ani ò ní wúlò mbẹ̀ mọ́. wa nahnu fi samani alladhi lam yu'minu bil-Qur'an alladhina qalu bi annahum min ahli sunnah wa laysa fihim sunnatun fa sunnatun minhum bariha sunna yà lọ́tọ̀ àwọn náà yà lọ́tọ̀ báyìí wọ́n sì máa pariwo sunna àyà lámúwá yìí ìwọ náà ró lọ́dọ̀ ara rẹ ìwọ sùfà yóò tán ni kó wá máa bú wa into ń bú wa lé lórí rẹ o ṣe ẹsẹ̀ Ọlọ́run ó wọ̀ ná lóòótọ́ torí ẹ ti lọ́lọ́run lẹ́sẹ̀ a sì gbọ́dọ̀ tú pé kì í ṣẹ̀ṣẹ̀ bí ẹsẹ̀ Ọlọ́run iná ó máa ké tí máa ń pariwo Ọlọ́run á gbẹ́sẹ̀ ara rẹ̀ sínú rẹ̀ iná wa máa ju ẹsẹ̀ Ọlọ́run iná wa máa ń tọ́ cut àsìbí Ọlọ́run mo ti wà òkè ẹsẹ̀ Ọlọ́run náà wà máa jónú náà lọ gbére. ainal ma'qul fi hada èwo ló bá la ká yẹ mú bí tá a fi wá máa ti ru eléyìí mọ́rọ́ àná Muhammad tẹ́ ẹ mà báwọn Yahudi ti ṣe wá léṣe látara hadithu bẹ́ẹ̀ hadithu yìí sahihun fi asahil kutubi ba'da kitabillah ya rasulallah fal iyadhu billah èmi ò ní báyàn gba eléyìí gbọ́ pé ẹsẹ̀ Ọlọ́run yóò wá wọná tálùkùrá ni waqudu annasu wal hijara èèyàn àtòkúta òun fi kóná èèyàn wà ń bẹ̀ kò kun òkúta náà ò tó mọ́ àwọn òkúta eré níwọ̀n tó ẹ dákun ṣe iná Ọlọ́run ó fẹ̀ jáyé lọ ni tí ò fi ní kún wọ́n ní Ọlọ́run sọ fún náà pé anti adabi ìwọ ni yami wà á dìbò bí kìmọ́ ní àṣàwù èmi á fi ẹ jẹ ṣọlọ́run jẹrẹ ẹ níyà ni ẹ múra sí ẹ máa ṣàbòsí torí àwọn tí wọ́n ń tẹ̀lé yín wọn lè dá nǹkan kankan kọjá èébú lórí kíní ẹ máa ní ọmọ bú wa ẹ jẹ́ kán máa bú wa o ẹ sì máa bú wa ó dùn mí pé mi ò mórí kọ àní ẹ máa bú wa o kẹ sì máa bú wa ẹ bá mi wá orin ni engineer ọmọrin kan èmi náà sì túmọ̀ ọkọ mo ṣáà pé ikima kan ní látọ̀dọ̀ olórin kan pé tí wọ́n bá ń bú wa o ẹ jẹ́ kán máa bú wa ṣẹ́gẹ́tì mínísì torí pé ẹni tó bá ń bẹ́ kinní kan dìtẹ̀ òun wẹ́ ni alhamdulillah so bó tiẹ̀ jẹ́ pé a máa rí ikima tá a lè lò fẹ́ níbí lọ́dọ̀ àwọn olórin yẹn náà tá a nàbì sọ pé inna mina shi'ri la hikima nínú orin ẹ̀kọ́ ń bẹ ń bẹ ìwòye ń bẹ ń bẹ ọgbọ́n ń bẹ ń bẹ àmọ́ lọ́dọ̀ tí ń haramu ní. torí pé olórin kan náà ló sọ yìí pé ẹ bóyá ẹ máa yọ́nú sí mi àyè báwo ni wọ́n ti kọ́ ẹ máa yọ́nú sí mi o ẹni bá yọ́nú sí mi oṣù ọ̀tọ̀ ìyọ́nú Ọlọ́run ọba òun ni ó máa rí so bóyá bá dẹ̀ ń bínú sí mi kó máa bínú sí mi o torí pé ó ti ṣú ọ̀tọ̀ pé ìbínú Ọlọ́run ọba òun ni ó máa rí bí ẹ bá ń bínú sí mudirul markaz ìbínú Ọlọ́run ni ó máa rí masha Allah ká wá lọ sínú àdúrà tá a fẹ́ ṣe fún Maulana Sheikh Habibillah Adam Abdullahi Al-Alori ẹni Ọlọ́run ọba yàn ẹni Ọlọ́run ọba fẹ́ àjọ ká àdúrà ilẹ̀ méje ó gbóbi tí wọn náà bá wà má kákájọ máa wí yóò máa jẹ́ rọ́gìmọ̀ lè ṣe ìtọ́ni wọlé àdáyé òkò ni yóò máa jẹ́ fọ́ta àtẹ̀ṣù yájẹ́ àjọ máa sọ pé jẹ́ n kọ́kọ́ tu kó lè mọ bá àtijọ́ ṣe du'ahun li kulli maridin àdúrà ni fún ẹni tó bá wà lórí àárẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé Allahumma ìran Ọlọ́run àpè ọ́ o ya man shafaita Ayuba ìwọ tó ní agbára àárẹ̀ tó fi kan Ayuba tó tún yọ kúrò lára ẹ̀ wa kashafuta durra Yakuba ìwọ tó múnira tó yọ kúrò lára Yakuba ìṣìfín kulla maridin báwa ṣe wòsàn fún gbogbo ẹni tí ń ṣàárẹ̀ lọ́wọ́ yata'allamu wala yatakallamu tí ìnira mú àmọ́ kò lè sọ síta ìnira nǹkan àmọ́ kò lè wí ara ní àmọ́ kò ṣeé sọ Allahumma ìrẹ́ Ọlọ́run inni as'aluka shifaha mo à ń bẹ ọkọ bá wa ṣe wòsàn likulli ruhin ajasati ani naomi fún gbogbo ẹ̀mí kankan
tí wọ́n àrọ́rùn sùn wọ́n ohun ò lè kún wọn bisababil maradi torí pé àárẹ̀ ń dà wọ́n láàmú rabbi ìrẹ́ ọlọ́run àárẹ̀ báwa fún wọn ń sinmi summa awin dákun jẹ́ ká yóò rọrùn fún wọn láti gbé summa shafi kulla nafusin wá báwa ṣe wòsàn fún gbogbo ẹ̀mí kankan la ya'lamu biwaji'iha illa anta tí wọ́n discover ti ń ṣe dókítà kankan ò mọ̀ ìwọ nìkan ló mọ̀ ti ń ṣe òun mọ̀ pa ara ń ṣe òun àwọn dókítà sọ pé nǹkan kan ò ṣe ẹnìkan ò mọ̀ ti ń ṣe àfiwọ́ innaka ala kulli shay'in qadiru àwa máa wí ẹ máa dáhùn gbogbo ibi tẹ́ ẹ bá wà bóyá bismillahir rahmanir rahim ẹ máa dáhùn. bismillahir rahmanir rahim. Allahumma اللهم يا من شفيت أيوب يا من شفيت أيوب وكشفت در يعقوب وكشفت ضر يعقوب اشف كل مريض اشف كل مريض يتألم ولا يتكلم ولا يتكلم اللهم اللهم إني أسألك الشفاء إني أسألك الشفاء لكل روح لكل روح عجزت عن النوم عجزت عن النوم بسبب المرض بسبب المرض ربي أرح ربي أريح ثم أوين ثم حول ثم أشف كل نفس ثم أشف كل لا نفس يعلم بوجعها إلا أنت لا يعلم بوجهها إلا أنت بوجعها إلا أنت بوجعها إلا أنت لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير إنك على كل شيء ودني قانوني. قدير. نعم اللهم اللهم يا من شفيت أيوب يا من شفيت أيوب وكشفت در يعقوب وكشفت ضر يعقوب اشف كل مريض اشف كل مريض يتألم ولا يتكلم يتعلم ولا يتكلم اللهم إني أسألك الشفاء اللهم إنا نسألك الشفاء لكل روح لكل روح عجزت عن النوم عجزت عن النوم بسبب المرض بسبب المرض ربي أريح ربي أريح ثم أوين ثم هون ثم أشفي ثم أشفي كل نفس كل نفس لا يعلم بوجعها لا يعلم بوجعها إلا أنت إلا أنت إنك أنت إنك أنت على كل شيء قدير على كل شيء قدير. اللهم اللهم يا من شفيت أيوب يا من شفيت وكشفت در يعقوب وكشفت ضر يعقوب اشفي كل مريض اشف كل مريض يتألم ولا يتكلم يتألم ولا يتكلم إني اللهم اللهم إني أسألك الشفاء أسألك الشفاء لكل روح لكل روح عجزت عن النوم عجزت عن بسبب النوم المرض بسبب المرض ربي أريح ربي أريح ثم أوين ثم حول ثم أشفي كل نفس ثم اشفي كل نفس لا يعلم بوجعها إلا أنت لا يعلم بوجعها إلا أنت إنك أنت على كل شيء قدير إنك أنت على كل شيء اللهم قدير. اللهم يا من شفيت أيوب يا من شفيت أيوب وكشفت در يعقوب وكشفت ضر يعقوب اشفي كل مريض اشفي كل مريض يتألم ولا يتكلم يتألم ولا يتعلم إني أسألك الشفاء إني أسألك لكل الشفاء روح لكل روح عجزت عن النوم عجزت عن النوم بسبب المرض بسبب المرض ربي أرح ربي أريح ثم أوين ثم هون ثم أشفي كل نفس ثم أشفي كل لا نفس يعلم بوجعها إلا أنت لا يعلم بوجعها إنك إلا على أنت. كل شيء قدير إنك على كل شيء اللهم قدير. اللهم يا من شفيت أيوب يا من شفيت أيوب وكشفت در يعقوب وكشفت ضر يعقوب اشفي كل مريض اشفي كل مريض يتألم ولا يتكلم يتألم ولا يتكلم اللهم اللهم إني أسألك الشفاء إني أسألك الشفاء لكل روح لكل روح عجزت عن النوم عجزت عن بسبب النوم المرض بسبب المرض ربي أريح ربي أريح ثم هون ثم هون ثم أشفي كل نفس ثم أشفي
كل لا نفس يعلم لا بوجعها يعلم بوجهها إلا أنت إلا أنت إنك على كل شيء قدير. إنك على كل شيء اللهم قدير. اللهم يا من شفيت أيوب يا من شفيت وقد أيوب شفت در يعقوب وكشفت ضر اشفي يعقوب كل مريض اشفي كل مريض يتعلم ولا يتكلم. يتألم ولا يتكلم. اللهم إني أسألك الشفاء اللهم إني أسألك لكل الشفاء روح لكل روح عجزت عن النوم عجزت عن النوم بسبب المرض. بسبب المرض. ربي أرح ربي أريح ثم أوين ثم أوين ثم أشفي ثم أشفي كل نفس كل نفس لا يعلم لا بوجعها يعلم بوجعها إلا أنت إلا أنت إنك على كل شيء إنك قدير. على كل شيء ẹyọ kan tó wá kù قدير. ìwọ náà bá wa wí gbogbo ń tá a wí Ọlọ́run dákun jẹ́ ó jọ rí bẹ́ẹ̀ fẹ́ni kankan wa. Àmín. gbogbo àwọn tí ń ṣàárẹ̀ nínú ilé wa Ọlọ́run bá wa wò wọ́n sàn. Àmín. àwọn tí ń ṣàárẹ̀ ládùúgbò Ọlọ́run wò wọ́n sàn. Àmín. àwọn tí ń ṣàárẹ̀ náà mùsùlùmí Ọlọ́run wò wọ́n sàn. Àmín. Ọlọ́run dákun gbogbo ẹni tí nǹkan ń ṣe tí wọ́n àmẹ́ tí ń ṣe Ọlọ́run bá wa wò wọ́n sàn. Àmín. àwọn tí wọ́n ń pariwo ṣẹ́yẹ́ pé wọ́n kàn ń pariwo náà ni wọ́n àrórùn sùn látara pàrẹ̀ ní í ṣe wọ́n Ọlọ́run bá wa wò wọ́n sàn. Àmín. gbogbo ẹni tí ń tara ni tí ò lè sọ tí ń ṣe kankan tí ń ní lára ìnira ní í ṣe kò lè sọ̀rọ̀ Ọlọ́run bá wa wò wọ́n sàn. Àmín. wọ́n lápá bẹ́lọ̀ fún Ọlọ́run jẹ́ káwa náà rí wòsàn. Àmín. wọ́n jẹ́ aṣáárẹ̀ láéláé Àmín. wọ́n gba ojú lọ́wọ́ wa Àmín. wọ́n gbetí lọ́wọ́ wa Àmín. wọ́n gbàgbé ọ̀rọ̀ wa Àmín. ìṣun ara wa má jò já Àmín. àrùn rọpá rẹ̀ sọ Ọlọ́run má jò ṣe wa Àmín. Ọlọ́run má dá wa jókòó sójú kan Àmín. Ọlọ́run má tì wá mọ́lé Àmín. Ọlọ́run má tì wá mọ́ta Àmín. jẹ́ aláyé rọrùn Àmín. jẹ́ agbègbè rọrùn Àmín. jẹ́ amú rọrùn Àmín. jẹ́ amẹ́jẹ́ rọrùn Àmín. má jẹ́ kọ́rọ̀ owó dàrú Àmín. tá a bá fẹ́ lówó Àmín. bá wa falùbáríkà sí Àmín. tá a bá ríṣẹ́ kó jẹ́ tí ó máa lálùbáríkà tá a bá rà gbéga kó jẹ́ tí ó máa lálùbáríkà tá a bá lálàáfíà kó jẹ́ tí ó máa nídẹ̀ra Àmín. Ọlọ́run má jẹ́ aṣàárẹ̀ má Àmín. jẹ́ ó rẹ̀ wá o Àmín. má jẹ́ ó rẹ̀ wá o Àmín. wọlé àpò lágbára kó o má fà rẹ̀ ṣe wa Ọlọ́run dákun jẹ́ àgùn lẹ́mi bàbá wa mudirul markaz Ọlọ́run bá wa jẹ́ àgùn lẹ́mi Àmín. wọ́n tó fún anabi wa níhùn lẹ́mi kí Ọlọ́run jẹ́ àgùn lẹ́mi Àmín. bá wa dójú tọ̀tà látara wọn ojú ti tì wọ́n ọ̀rẹ́ di Ọlọ́run tó bá wa jẹ́ kójú tì wọ́n ju bẹ́ẹ̀ lọ Àmín. gbogbo ẹni bá rò ó níṣẹ́jú kan kábùrú ó ṣe yín bó ti rò náà ni kò ṣe Àmín. tó bá yẹ kó rò pé kẹ́ ẹ rọ lápá kẹ́ ẹ rọ lẹ́sẹ̀ ni Ọlọ́run jẹ́ ó rọ lápá kó rọ lẹ́sẹ̀ Àmín. tó bá rò pé kẹ́ ẹ fọ́ lójú ni Ọlọ́run jẹ́ ó fọ́ lójú tìrantìran Àmín. tó bá rò pé kẹ́ ẹ di létí Ọlọ́run dákun jẹ́ kó di létí Àmín. tó bá rò pé kẹ́ ẹ má sọ̀rọ̀ mọ́ Ọlọ́run má jòrò ọ̀rọ̀ sọ láéláé Àmín. ẹ̀yin wàá máa sọ̀rọ̀ ẹ máa gbọ́rọ̀ Àmín. ẹ máa wí ọ̀rọ̀ Àmín. bàyánu ó lékún sí Àmín. àlàáfíà ó pọ̀ sí Àmín. ìmánì ó pọ̀ sí Àmín. ọ̀rọ̀ ó pọ̀ sí Àmín. owó ó pọ̀ sí Àmín. ọlá ó pọ̀ sí Àmín. márkàsí ó máa ga sí Àmín. kò ní wálẹ̀ láéláé Àmín. yóò bá wọlé àníyàn Sheikh Adam ẹyọ kan tó kù ìwájú àjọ wí Allahumma اللهم ya man shafaita Ayuba يا من شفيت أيوب wa qad shafta durra Yaquba كشفت ضر اشفي يعقوب كل مريض اشفي كل مريض يتعلم ولا يتكلم يتألم ولا يتكلم. اللهم إني أسألك الشفاء اللهم إني أسألك الشفاء لكل روح لكل روح عجزت عن النوم عجزت عن النوم بسبب المرض بسبب المرض. ربي أرح ربي أريح ثم أرح أريح أرح ثم أوين ثم حوين ثم أشفي ثم أشفي كل نفس كل نفس لا يعلم لا بوجعها يعلم بوجعها إلا أنت إلا أنت إنك على كل شيء قدير. إنك على كل شيء Ọlọ́run bá wa jó rí bẹ́ẹ̀ آمين. ká sọ pé yá man la yanamu yá man la yanamu Allah irham yanamu الله bi ayni la tanamu bi jahi Muhammad Allah yá man la yanamu Allah irham yanamu bi ayni la tanamu bi jahi Muhammad lẹ́mẹ̀ta wípé yá man la yanamu irham yanamu bi ayni la tanamu bi jahi Muhammad Allah yá man la yanamu irham yanamu bi ayni la tanamu bi jahi Muhammad káwá sọ pé a ó sì lè sálámà lè àlè sálámì fídàrí sálámì tahiyatan wa sálámà a ó sì lè sálámà lè àlè sálámì fídàrí sálámì tahiyatan ó kẹyọ kan wípé a ó
أوصل سلاما لآل سلامي في دار سلامي تحية وسلاما كواسقي نحن بالله إسنا لا بمال ومنصب كل من رام ذلنا حسبنا الله نحن بالله إسنا لا بمال ومنصب كل من رام ذلنا حسبنا الله أبوكا نحن بالله لا بمال كل من رام ذلنا حسبنا الله. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. káwá ìbọn bàbá wa tí bí jẹ́ kó ṣe bẹ́ẹ̀ rọ̀ bàná lọ́hùn jẹ́ kó ṣe bẹ́ẹ̀ rọ̀ bàná lọ́hùn àwíṣẹ́ àfọ̀ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ló wà jẹ́ kó ṣe bẹ́ẹ̀ rọ̀ bàná lọ́hùn. àwọn kan bí àìmọ̀ kan wọ́n ní bẹ́yàn bá forin tó fi gbàdúrà ọlọ́run kì í gbọ́. wọ́n gbàgbé pé àwọn ìmáàmù Ṣáfi'í gan forí bẹ lọ́hùn ní àdúrà tó gbà lórí ànábì orin ni wọ́n fi kọ́ pé u'idhuhu bil wahidi min kulli sharrin hasidin. wọ́n forí bẹ lọ́hùn fún ànábì ọlọ́run sì gbọ́ tó rọ́ kan wọn. èyí tá à ń wí kìí ṣe pé à ń ṣayẹyẹ àní jẹ́ kó ṣe bẹ́ẹ̀ Rabbana lọ́hùn jẹ́ kó ṣe bẹ́ẹ̀ Rabbana torí pé àwíṣẹ́ àfọ̀ṣẹ́ ọ̀dọ̀ rẹ̀ ló wà jẹ́ kó ṣe bẹ́ẹ̀ Rabbana. bá mi tún wí pé jẹ́ kó ṣe bẹ́ẹ̀ Rabbana lọ́hùn jẹ́ kó ṣe bẹ́ẹ̀ Rabbana lọ́hùn àwíṣẹ́ àfọ̀ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ló wà jẹ́ kó ṣe bẹ́ẹ̀ Rabbana. wala hawla wala quwwata Adama Ali lórí Adama Ali lórí. naam alhamdulilayi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ká tó gba ìpè láyè ẹrú Ọlọ́run kan nínú àwọn tí wọ́n jí lólùfẹ́ wọ́n ní ká bá wọn ṣàdúrà fún bàbá wa Alhaji Yaya Ọlọ́run ní kí wọ́n jáde láyé at the age of 92 years. so bàbá wa Alhaji Yaya wọ́n jáde láyé at the age of 92 years. a sì rí kanú ọ̀rọ̀ ànábì wípé bí èèyàn bá wọ 90 wọ́n pa fáìlì ẹ̀ṣẹ̀ rẹ̀ dé ni wọ́n àti ní kọ ẹ̀ṣẹ̀ fún mọ́ ó ń fi hàn pọ́ mọ́ àlìjẹ́ndà ni wọ́n. bisimilayi kul huwallahu kan ọlọ́mọba fún wọn ládàá rẹ̀ bisimilayi rahman rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ogun tí wọ́n fi lẹ̀ ọlọ́mọ fọwọ́ bànújẹ́ kan wọn lọ́la agbára ọlọ́run wala hawla wala quwwata. náà ojú òpó tí wàá ṣiṣẹ́ nìsín láàrin ìṣẹ́jú díẹ̀ gbogbo nta bá sì fẹ́ sọ èyí ó jẹ́ kọ́mọ́ kóbó torí pé ìṣẹ́jú tá a ní kò tó nǹkan mọ́ kọ́lọ́n kó ṣe dáadáa fún wa la ilaha illallah ẹ fi ádámà yẹn sí ká máa kóra máa lọ díẹ̀díẹ̀. naam ìpè ojú ìpè ti sílẹ̀ nísìn. naam insha allah ta'ala ní jimá tó kọjá àbí sunday tó kọjá aláǹfààní àti ṣe program torí pé generator wa nack kódà àti ìrìṣe ó nack pátápátá bóyá látara àwọn epo ni o àbí nǹkan míì ó nack yányán
so ní òjì àṣe kódé yìí tá à ń lò lọ́wọ́ yìí ọlọ́run ní ká yá ni la fi ń lò ó kọ́lọ́n kó ṣe dáadáa fún wa gbogbo ẹni tọ́lọ́run bá máa ń ránṣẹ́ rí ọlọ́run dákun òun náà lẹ ti gbọ́n ọlọ́run bá wa fún yín ṣe wàlá hawla wàlá quwwata illa billah sọ àní sọ ju bá ní lọ gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣèrànlọ́wọ́ fẹ́tò yìí kódà ẹrú ọlọ́run kan láti Manchester tí wọ́n kọ àkọlé tó dáa nípa wá àti tá a ṣe àfọwọ́ Abdulrahman náà kọ́ ni ọlọ́run bá wa ṣíjú àánú wọn tó bá wa ṣe dáadáa fún wọn wọ́n sì láwọn ó dá ṣiṣẹ́ ọlọ́run Ramadan tó pọ̀ kọlọ́n bá a jó rí bẹ́ẹ̀ àwa náà ń plan yẹn tó bó tiẹ̀ jẹ́ 100 èèyàn ká máa rí bọ́ fún sínú ní gbogbo ọjọ́ kankan ẹ̀yin tọ́lọ́n bá kún lọ́wọ́ ẹ kàn sí wa ọlọ́run bá wà pẹ̀lú yín nam salamu alaykum salamu alaykum salamu alaykum o ti cut network inú so ọlọ́run kó bá wa ṣe dáadáa fún ẹrú ọlọ́run náà Ramadan tí ń bọ̀ yìí àwa náà bùkátà yín tó pọ̀ gan a ní the sound system tí ó máa jẹ́ public one ẹ̀yin tọ́lọ́run bá kún tẹ̀lé ra fún wa ẹ̀rá fún wa a sì nídìí ká máa ṣoúnjẹ sínú fáwọn èèyàn kódà bó jẹ́njẹ́ èèyàn 50 kódà bó sì jọ ọgọ́rùn kan léde ọlọ́run kún wa lọ́wọ́ lórí ẹ̀ salamu alaykum salamu alaykum salamu alaykum. Wa alaikum salam. ahlan bikum ẹ dákun ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ́sà. Ẹ káalẹ́ sà. alhamdulilayi sa o. Àkójọ ìfà. alhamdulilayi tí a identify ara yín o ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ́. Muhammadu Gabriel. masha allah bisimilah wa pẹ̀lú yín. Àkójọ ìfà fẹ́ẹ̀fà. alhamdulilayi rabbil alamin ọlọ́run ní tó. Mo rí lé ìgbádùn mi sọ̀rọ̀ púpọ̀. alhamdulilayi. Kaduna mo ti gbéra nítorí programme ló jẹ́ kí n dúró ní àfihàn nínú kí pé láti wò. Allahu akbar. Alhamdulillah. Ẹ̀jẹ̀ sí ládùúgbò ní fún ìgbìmọ̀ ìtàsílẹ̀ ọgbà àmúrọ̀lẹ́. Allahumma amin Allahumma amin. Ọlọ́run wà ní ìfẹ́ àrẹ́sẹ̀ yìí náà. Amin ya Allah. Amin ya Allah. Amin ya Allah. Ọlọ́run jẹ́ máa jẹ́ kó ní ọdún. Allahumma amin. Ọlọ́run jẹ́ máa jẹ́ kó ní mọ̀. Allahumma amin. Ọlọ́run máa jẹ́ ẹni tó ní àpọ̀jù. Allahumma amin. اللهم آمين صلى الله عليه وسلم جزاكم الله خير ولكم مثل ما دعوت لنا يا شيخ بأك لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله أشيك الله باسن إلى سنادا نعم سو الله باشي دا فون كوبا غبادورا وون لا إله إلا الله أجي بي باشين بالو جنريتور واتان لو نعم السلام عليكم وعليكم السلام. ما شاء الله إذا كنت لهم ولا تبوزا نعم بسم الله الحمد لله اللهم آمين اللهم آمين àwọn gbogbo èèyàn náà kọ́ ní òye gbogbo èèyàn náà kọ́ lọ́rọ̀ ànábì yé lójú ayé ẹ̀. bó ti rí nù. alhamdulilayi alhamdulilayi ami ya Allah ami ya Allah ami jazakumullahu khair wala hawla wala quwwata illa billah masha Allah. bàbá wa Adégbìtẹ́ l'Óṣogbo bàbá alibarika bàbá dáadáa ọlọ́mọba mi ṣàlékún dáadáa fún wa àlékún àlàáfíà àlékún dẹ̀ra ọlọ́ndàkùn àpàràsígbò ọlọ́mọ jẹ́ òtọ́ sí wọn. bákan náà bàbá wa ẹnjìnìá Odùọlá ọlọ́mọba ṣe dáadáa fún wa afọwọ́ Abubakar Jamaluddin ọlọ́wọ́ níjó dàrú fún kọlọ́mọba túbọ̀ máa gbọ́wọ́ rẹ̀ sókè lọ́lá la ilaha illallah. bákan náà afọwọ́ Ridwanullah nílùú Texas ọlọ́mọba mi ṣe dáadáa fún wọn afọwọ́ Sa'idu Kakawa ọlọ́mọba mi gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ lọ́lá la ilaha illallah. afọwọ́ Ibrahim Badejo ọlọ́mọba ṣíjú àánú wọn bákan náà afọwọ́ Abdulhakeem Moradeyo ọlọ́mọba gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ má jẹ́ kọ́rọ̀ dàrú fún wọn má dàgbàrú mọ́ wọn lọ́wọ́ ọlọ́njọ́ máa ga sí afọwọ́ Abdulhakeem Akínwùmí ọlọ́mọba mi ṣíjú àánú wọn kárí gbogbo àwọn èèyàn afọwọ́ Alabaika di Christ Jamiu Adégún Àlàbá ọlọ́mọba dákun bá fi jẹ́rí ọ̀tá rẹ̀ ọlọ́mọba gbàdúrà rẹ̀ gbọ́ rẹ̀ sẹ́sọ̀ lọ́la agbára ọlọ́run àtijọ́ kan ṣe ọlọ́run kárí gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ọlọ́run nírú ìlànà tiwọn ọlọ́mọba ṣíjú àánú òun kó bá wa ṣe dáadáa fún wọn gbogbo àwọn tí wọ́n wá ń fẹ́ràn wá ń torí tọ́lọ́run ọlọ́mọba fẹ́ràn wọn àwọn tí wọ́n sì ń pè rẹ̀ wá ń torí tọ́lọ́run àwọn nu ọlọ́run kọlọ́mọba àjọrí bẹ́ẹ̀ lọ́la la ilaha illallah gbogbo àwọn tí wọ́n retí ká ṣàdúrà fáwọn aṣàdúrà fún yín o ọlọ́run níjó bàjẹ́ o lọ́la la ilaha illallah afáwa Sheikh Seriki Abiola ọlọ́mọba ṣe dáadáa fún yín Eniola Abdulhakeem
ọlọ́run bá gbàdúrà yín Lukmanu Yayi ọlọ́run bá gbàdúrà yín Adégòkè Rasheed ọlọ́run bá gbàdúrà tí yín náà lọ́la la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam bákan náà afọ Yusuf Abdulaziz ọlọ́run bá ṣe dáadáa fẹ́yìn náà Imam Abdulfatah Zakaria ọlọ́run bá ṣe dáadáa fún yín Sheikhani Abu Dayan délé aṣàdúrà fún yín o bákan náà Bintilayi Abdulhawal ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Ayọ̀adé Ali ọlárìnwájú bá wa ṣe dáadáa fún yín. Naam, salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Ida pe network ni o. Afawa Salahuddin Jami olomba agboro yin seso la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Ètò 190 ìyẹn ni kan fún àwọn aládìsí tó sọ pé ní tó bá 190 wọ́n ó pa fáìlì ẹ̀ṣẹ̀ rẹ̀ dé. Inú Bukhari yín náà ló wà. Jó dọjọ́ Sunday ó gbọ́. Ẹ má bu ẹ filẹ̀ ó fẹ́ gbọ́ náà ni o. Tí ó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ fura yín padà condemn ìwé yẹn náà. Ṣebí èyí olórí bóyá ìdè gbèsè rí yẹn ti ń sọ pé ìwé ṣíà ní báyìí nísìn gbàtà àgọ́tì ọ̀lẹ́ ṣíà ní ọlọ́dà kan wọ́n jẹ́ ó bàjẹ́ so ẹ fi yín múlẹ̀ afáwárà sákẹ́ Abdulsalam ọlọ́mba aṣíjú àánú òyìn akóredé ajíṣefínní ọlọ́mba àgbàdúrà yín o balógun Muhammad Sa'id ọlọ́wọ̀n níjó bàjẹ́ Abdulrahim Adeleke ọlọ́mba aṣídáadáa fún yín afá Abdulmajid Aflat ọlọ́mba àgbàdúrà yín Ajarimi Abike ọmọ Albarka ọlọ́wọ̀n níjó dàrú lọ́la agbára ọlọ́run Alabi Najmu ó dà pé dé Kútọ́nù náà fi kọ́ àbí Tógò Najmu ọlọ́mba àṣídáadáa fẹ́yìn náà o Adégòkè Ayọ̀mídé Muhammad Jami ọlọ́run níjó bàjẹ́ lọ́la la ilaha illallah Fatima Muhammad Awwal ọlọ́mba agbọ́rọ̀ tiẹ̀ náà sẹ́sọ lọ́la agbára ọlọ́run abákanná Malam Yusuf Awwal ọlọ́run níjó dàrú mọ́ yín lọ́wọ́ ààrẹ oníṣẹ́yìn náà o lọ́la la hawla wala quwwata ibi tọ́lọ́ ní kí n torí pé ńgbà tá a bẹ̀rẹ̀ yẹn nẹ́tíwọ̀kì yẹn ò ṣe dáadáa ó jásí pé níta ń lò lágbára díẹ̀ ni lọ́lọ́run fi ní ká láǹfààní kárí ṣe afọwọ́ Wahab Abdulwahab Abbas Abiola ọlọ́mba ṣe dáadáa fún yín Albastomi Muhammad Taifu ọlọ́mba ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah Muhammad Eniola Abdulhakeem ọlọ́mba gbàdúrà yín o abákaná Adémọ́lá Àfíìsì Àkàngbé ọlọ́run níjó bàjẹ́ Abe Sanusi Abe Mo ọlọ́mba ṣe dáadáa fẹ́yìn náà wàlà haula Abdulkadir Murtala ọlọ́mba ṣe dáadáa fún yín bá ọlọ́ndàkùn Sheikhani aṣàdúrà fún yín afáwa ẹja lónìbù ọlọ́mba ṣe dáadáa fún wọn Alhaji Ọ̀túnba Ọlásùnkànmí Abdulateef ọlọ́mba ṣe dáadáa fún yín Yétúndé Olóyè ọ̀rọ̀ tiẹ̀ náà ò ní dàrú Lukmanu Yayi àdúrà yẹn náà tún tẹ̀léra wọn ni bákan náà Alhaja wa Karima Abdulkarim Aramide ọlọ́mba àgbàdúrà pẹ̀lú gbogbo ẹ̀yin yá wa látòkè délẹ̀ àfáwa bàbá wa Mórí bàbá ń Bàrígà ọlọ́mba ṣe dáadáa fún wọn bákan náà àfáwa Alfulani ọlọ́mba gbogbo àwọn tí wọ́n yóò fẹ́ bàbá wa Láyége pátápátá ọ̀kan lọ́mọ ni o bàbá wa Kájúẹ̀ bàbá ni kárí gbogbo wọn látòkè délẹ̀ àfáwa Suleiman Ibrahim Yasin àfáwa Waliyullahi Musa Al-Ash'ari àfáwa Mas'ud Adam ọlọ́mba àṣẹdá gbogbo wọn àfáwa Yasalunaka àfáwa Lukman oníkùránì bá wa ṣíjú àánú wọn kò bá kárí gbogbo àwọn àfáwa As-Sa'ada àtàwọn àfáà míì náà bẹ́ẹ̀ tọ́lọ̀ òní ká morúkọ wọn àfáwa Sheikh Mobolaji Al-Markazi ọlọ́mba aṣíjú àánú òun gbogbo wa tá a dúró ti bàbá àlùbáríkà ọlọ́run jẹ́ káwa ní ẹni àlùbáríkà ká sì ra àwọn ọmọ rẹ̀ gbẹ̀yìn wa lọ́la agbára ọlọ́run Hasan Nurudeen Ọlánrewájú ọlọ́mba agbọ́rọ̀ tí yín náà ṣẹ̀ṣọ́ gbogbo yín tá a rántí dárúkọ yín ọlọ́run ọba mẹ̀yìn ó mọ ilé yín ó mọ lọ yín ọlọ́mba aṣíjú àánú òyìn bákan náà Prince Olúṣọlá Ògúnnáwọ̀ ọlọ́mba àgbàdúrà yín sókè ولا لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله اللهم بأك يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين ويا رحم الراحمين أواتا هو يقبل ولن يوتى ولو أواتا هو يا وما جاشي أو في جافي أول بركة أواتا هو كما جاشو كوفي جافك البركة أواتا هو كيلو ولن دخبا بريه نيرو أواتا تيرالي ولن دخن جكاريكو أواتا تيني ولن كورالي فوا لا إله إلا الله ببنتا وانا نرونو nípa ọ̀rọ̀ àti dẹ́kọ̀ kalẹ̀ táwọn ronú ọlọ́run kó bá wa gbà á níbi ọ̀rọ̀ ká nílẹ̀ ọlọ́run dákun bá wa gbà á níbi ọ̀rọ̀ ká ní permanent site ọlọ́run bá wa gbà á wọlá pé wọ́n nìkan náà lọ́ba tó lè ṣe ọlọ́run dákun bá wa ṣe wọlá pé tiẹ̀ náà là ń ṣe àfi sojú ìṣáájú ọlọ́run bá wa jó rí bẹ́ẹ̀ lọ́la la ilaha illallah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Tòun ló bá dùn láwọ̀ àtìlẹ̀ funfun bẹ́ẹ̀ yà lọ́wọ́ rí irú ẹ̀ kó ṣe yí lé ní.